yóò ajá tó mọ kíra wa káàbọ̀ sí ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka àyọkà olóyin. Ìwé tá a ń kà lọ́wọ́ náà ni àgbàlagbà kan apá kejì Àjàlólẹ́rù láti ọwọ́ Ọládẹ̀jọ Òkédìjí. Orí kẹfà ni mo láti tẹ̀ síwájú. Ojú olè rèé làkọ́lé tí ń bẹ ń bẹ̀. Bákan náà ṣé gbàgbé láti subscribe sí channel yìí àti àwọn channel wa tó tún kù. Bẹ́ẹ̀ tí ń gbádùn rẹ̀ kù sẹ́ni mórí sẹ́yà ẹ máa subscribe síbẹ̀. Ojú olè rèé ẹ tún wá nǹkan fìdílé ká tó jọ gbádùn rẹ̀ dọ́ba. Lápàdé yajú pẹ́ ṣùgbọ́n kò rí nǹkan kan. Ó tún dijú ó ń gbúrò ẹ̀rọ mọ́tò kan nítòsí ibi tó wà. Orí ń fọ́ ó ń ṣe wá bí ìgbà tí wọ́n ń là á ké mọ́ lórí. Àtàrí rẹ̀ wúwo tẹ̀pẹ̀lẹ́tẹ̀pẹ̀lẹ́ ó ń gbé wì. Ó gbìyànjú àti yajú ṣùgbọ́n kò lè ṣe é. Ó fẹ́ yíra po ṣùgbọ́n ó dàbí ìgbà tí wọ́n fi kásán dé ní gbogbo ara. Bí ìgbà tó fọ́ gbogbo ara ń rógórógó kò gbádùn rárá. Ó tún gbúrò mọ́tò yìí. Lápàdé ò kíyèsí pé orí ìjókòó ló ń wà àti pé àárín èèyàn méjì ló ń jókòó sí. Àwọn méjèèjì sì fún un mọ́ gádígádí ni. Apá ń ro ó ń san láti inú eegun wá. Ó ṣàkíyèsí pé wọ́n di apá òun sẹ́yìn ni wọ́n di méjèèjì pọ̀. Ó tiraka pé kò ń fa ọwọ́ kan yọ kí òun lè fi ọwọ́ kan àtàrí tó ń ro òun ṣùgbọ́n bó ti ń fà á bí ìgbà tí wọ́n ń fi ọ̀bẹ yàn án lọ́wọ́ lórí lára rẹ̀. Bí ìgbà bá dojú dé alẹ́sì bí ọba ṣe é sí alẹ́ fọ́ bí ọba wa ṣe é fọ́ àfikà fílẹ̀ fún ọba Elédùmarè lókù. Ohun tó mọ bí ìgbà ṣe dojú dé ni yóò lè máa tí sí rẹ̀. Lápàdé pinnu pé òun ò ní yọ ara òun lẹ́nu àti máa tọpinpin pé báwo ni nǹkan ṣe rí báyìí kò yé e rárá. Nígbà tó pẹ́ díẹ̀ tó ti wà níbi òkùnkùn tádútádú báyìí ó wá bẹ̀rẹ̀ sí í sọyè. Ó rántí bóun ti ṣe rí òkú Adéńrelé bí Tàfá ṣe lọ pe Súlè wá bí Súlè ṣe gbé táksì rẹ̀ dé bí wọ́n ṣe gbé òkú sínú rẹ̀ bí Tàfá ṣe mu ọtí ọlọ́tí ọtí bọ́ọ̀lùgì tó wá bẹ̀rẹ̀ sí ní sọ kántankàntan. Súlè dá ọkọ̀ dúró mọ́tò àwọn ọlọ́ṣà dé. Ọ̀rọ̀ gbogbo tí wọ́n ń sọ kí wọ́n tó rí òkú nínú mọ́tò bí wọ́n ṣe wá rí òun fúnra òun lẹ́bàá mọ́tò bí Súlè ṣe sá lọ. Gáríta ojú àwọn ọlọ́ṣà ọ̀tán kò rántí nǹkan kan mọ́. Orí rẹ̀ ń gbé wúkẹ́wúkẹ́ bí ẹ̀wùrí alágbẹ̀dẹ. Àtàrí rẹ̀ ń laago kàún lọ́ọ̀kan lọ́hùn-ún. Ó wá rántí pé àwọn olè náà jẹun ní kóńdó lórí èyí ló jẹ́ kó wọ́n dákú. Ǹjọ́ òun kò tilẹ̀ gbọ́ gbà látàrí òun nígbà náà. Báyìí ló ń rántí kò dá lójú tààrà. Ọrùn rẹ̀ náà ń dùn ún ọ̀wọ́ mọ́lẹ̀ bíi ti aláàrù tó ṣẹ̀ṣẹ̀ sọ ẹrù kalẹ̀ tí kò tí ì mú òṣùká kúrò lórí. Ó tún ń gbúrò ẹ̀rọ mọ́tò wá fura pé inú mọ́tò gan ni òun wà. Àjẹpé gbígbé ni wọ́n gbé òun sínú mọ́tò nígbà tó ń dákú tán. Wọ́n wá ń gbé òun lọ síbì kan ṣùgbọ́n àwọn ò tí ì débẹ̀. Bóyá àwọn sì ti débẹ̀ àwọn ti tún kúrò níbẹ̀ àwọn ń lọ sí ibòmíràn. Kò mọ bí ó ti pẹ́ tó tí òun ti dákú. Kò mọ bí ó ti pẹ́ tó tí mọ́tò ti sé. Kò tilẹ̀ mọ̀ bóyá wọ́n já aago ọwọ́ òun tàbí wọ́n jọ̀wọ́ rẹ̀ sí òun lọ́wọ́. Kò rí Tàfá kò sì mọ ibi tó wà. Ǹjẹ́ kò tilẹ̀ yẹ kó òun ọmọ iye àwọn olè tó wà nínú mọ́tò pẹ̀lú òun? Ǹjẹ́ wọ́n ti bọ́ gáríta ojú wọn sílẹ̀? Ó yajú wò láti mọ nǹkan wọ̀nyí ṣùgbọ́n ojú jó fà bí ìgbà tí wọ́n fi irin gbígbóná jó. Omi dà kòròkòrò lójú rẹ̀ ẹ̀fọ́rí rẹ̀ sì túbọ̀ lé sí i. Ó yára pajúdé kíá àtàrí rẹ̀ sì tún ń gbé wì. Mọ́tò ń lọ pajápajá ti mú Lápàdé ní gbogbo ọwọ́ rẹ̀. Gbogbo ara rẹ̀ náà sì ti kú rìrìrì. Ẹnìkan fọhùn ó ní bọ́ọ̀lùgì iná rántí pé ó gbé mọ́tò yí padà sí Ìbàdàn kí ilẹ̀ tó mọ́ o. Àṣà àwútá iná lọkọ̀ ń wá wọ́n ń gbà á báyìí. Ènìyàn gbọ́dọ̀ fi mọ́tò yìí sáré ju báyìí lọ o nítorí ó ti fúyẹ́ jù nílẹ̀ o. Wo orí 60 máìlì ní àwà yìí ìwọ náà wò ṣe bí ààfin olórí ayé náà la fẹ́rẹ̀ dé yìí. Ọlọ́run sáà má jẹ́ kí epo wá tán lọ́nà ìyẹn ló lè dọ̀ràn. Ilẹ̀ gan kò ti fẹ́rẹ̀ mọ́ báyìí. Ṣe bí àkókò ṣẹ̀ṣẹ̀ kọ́ ni. Ẹ wo aago ọwọ́ Lápàdé wò ó sọ aago kan mọ́wọ́. Ẹnìkan fa ọwọ́ Lápàdé rìrì. Ọwọ́ rẹ̀ méjèèjì sì lọ sọ́nà apá ọ̀tún. Apá rẹ̀ fẹ́rẹ̀ yọ jáde ní èjìká rẹ̀. Ọ̀rọ̀ kọ̀ Lápàdé gbọ́ wípé aago 3 kọjá ìṣẹ́jú 7. Ó sọ ọwọ́ Lápàdé sílẹ̀ èjìká rẹ̀ sì tún rọ́kọ̀.
ìgbọ̀nwọ́ náà sì bẹ̀rẹ̀ sí ro, ṣùgbọ́n ó wá dàbí ẹni pé àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ń lọ́wọ́ rọ́wọ́ bọ̀ díẹ̀díẹ̀. Pajápajá tó ti mú un ní àtẹ́lẹwọ́ sì dínkù, ọrùn ọwọ́ náà kò dùn tó bẹ́ẹ̀ mọ́. Àjẹ́ pé fífà tí wọ́n fi agbára fọwọ́ rẹ̀ sí ẹ̀gbẹ́ ti jẹ́ kí okùn ọrùn ọwọ́ rẹ̀ dẹ̀ díẹ̀. Ẹ̀jẹ̀ sì ń ráàyè sàn dé àtẹ́lẹwọ́ rẹ̀ báyìí. Ìka ọwọ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí rọ̀ díẹ̀díẹ̀. Ó ń lè ka wọn kò báyìí, ara ń rọ̀ bọ̀. Ó tún fetí sí àwọn ọlọ́ṣà náà. Ilẹ̀ mọ́ tán, finá sí mọ́tò ọjà rí. Ó tó mọ wòye máìlì tí a ń sá nínú aré. Àbá àmọ́ sáà dóje iná ìsìnjẹ táyà. Mélòó ló kù kárìn? Kúsẹ́kúsẹ́ ló kù ká dààfin olórí ayé. Wọ́n ń da wọ́n ń gbé títí mọ́tò fi dúró. Àwọn olè náà sáré sílẹ̀kùn mọ́tò, wọ́n sì wọ́ lápàdé tílẹ̀ bí àpò gàrí. Orúnkún ló fi lulẹ̀. Orí ọ̀fọ̀ tó bẹ́ẹ̀ mọ́ ọ̀yàjú òṣèyà, ṣùgbọ́n ó ń ro síbẹ̀síbẹ̀ ó sì ń dami. Ikún bẹ̀rẹ̀ sí sàn térétéré ní imú rẹ̀. Àṣé báyìí ni ti bèbè kú rí. Ẹ̀rù ò bá rárá. Ó dúró de ikú. Ọkàn rẹ̀ ń jẹ́ ẹlẹ́rìí pé ikú ń bọ̀ wá kánkán. Kì í ṣe ikú àfọwọ́rọrí kù, bí kì í ṣe ikú oró àti ìnira. Ikú ìkà, ikú gbígbóná, kò dùn rárá pé òun ó kú. Gbèsè ni kú, kò sẹ́ni tí ò ní kú, ìgbà rẹ̀ láò mọ̀. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ ṣe rí ló ń dùn. Bó bá ṣe ìjẹta ni àwọn ọlọ́ṣà pa òun sí ojú ọ̀nà ìbádùn. Ṣùgbọ́n lẹ́yìn tí ó mọ bí Délé àti Kúnlé ṣe kú, tó ń sì gbìyànjú àti gbẹ̀san lára àwọn tó pa wọ́n, ká sì wá wípé àwọn yẹn gan ló tún wá pa òun náà gẹ́gẹ́ bí àfikún tàbí ẹ̀nì. Ibo lòun ti bá ìwádìí dé báyìí ná? Ká wípé òun ti parí ìwádìí ni tóun ti fa àwọn ọlọ́ṣà apànìyàn náà lé Áùdù lọ́wọ́, tàbí kò ń ti bá ìwádìí náà dé ibìkan gidi. Bóun lè kú lẹ́ẹ̀mẹwàá ìbá má burú, ṣùgbọ́n ó burú púpọ̀, ó gbòròjà. Kóun ó kú báyìí, àwọn ọlọ́pàá àti àwọn ọlọ́ṣà wa máa yọ ohun akúfọ̀táyọ̀. Kí ni ẹnìkan wá lè dá sí láàrin ogunlọ́gọ̀ ọlọ́pàá o? Wọ́n tilẹ̀ sọ wípé ààfin àwọn làwọn dé yìí, Ọlọ́run lọ́mọ yẹ àwọn tó wà níbẹ̀. Ọkàn Lápàdé bàjẹ́, abájọ tí wọ́n fi sọ pé ẹni tí ọwọ́ rẹ̀ kò bá tí ì tèkú dà kì í béèrè kú tó pa bàbá òun, kí irú ikú ọ̀ǹgan kọ́ mọ̀ bà tó pa òun náà. Òun náà sì ni àwọn olórin fi kọrin pé ẹni tí ò tó ní náà tó ń dènà dé ní àjẹkún ìyá ní ọ̀jẹ̀. Bí ó ti dìde kàbìkàbì lẹ́yìn tí wọ́n wọ́ ọ lulẹ̀, wọ́n sọ́ngọ̀ rẹ̀ síwájú, wọ́n gbá a nípàkọ́, wọ́n taari rẹ̀ látẹ̀yìn, wọ́n ń dà á ríboríbo lọ sí ẹnu ọ̀nà ilé. Kí ni ilé yìí fi jọ ààfin báyìí ó jàre? Erùpẹ̀ ní ògiri rẹ̀, kò tilẹ̀ fojú kan sẹ́mọ́ǹtì rí, kò gbóòórùn ọ̀dà rí. Lóòótọ́ páànù ni wọ́n fi bò ó lórí, ṣùgbọ́n wọ́n tẹ́ ẹ ní pẹpẹ ni. Wọ́n sì gbé òkúta rabata lé e lórí láti mú páànù mọ́lẹ̀. Wọn ò ró ilé rẹ̀ kí wọ́n tó fi páànù bò ó. Ọ̀kan nínú àwọn olè náà pàtẹ́wọ́ lẹ́ẹ̀mẹrin. Bó bá pàtẹ́wọ́ lẹ́ẹ̀kan, a fi ìfín sọ pé yíyọ ẹkùn tó jókọ́, ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹrin. Ńgbà tó di orí ẹ̀kẹrin, ilẹ̀kùn ṣí sílẹ̀ gbaragada. Lápàdé ò rí ẹni tó ṣílẹ̀kùn, wọ́n tì í wọlé. Ńgbà tí wọ́n wọ inú ilé, wọ́n mú Lápàdé wọ yàrá kan lọ, wọ́n sì fi ẹ̀yìn rẹ̀ tí ògiri. Lápàdé ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé kò sí ẹ̀wù lọ́rùn òun. Ńgbà tí òkúta ságisàgi ara ògiri ń gun lẹ́yìn tó ń gun nípàkọ́, àwọn ọlọ́ṣà méjì ló dúró tì í nínú yàrá náà. Yàrá yìí kò ní ilẹ̀kùn lẹ́nu ọ̀nà. Gbaragada ló lu sí ọ̀dẹ̀dẹ̀. Àwọn ọlọ́ṣà mìíràn ń lọ, wọ́n ń bọ̀ láì fọhùn. Lápàdé ń fi ojú bá wọn lọ láti méfò ohun tí wọ́n fẹ́ ṣe àti láti mọ èrò tí wọ́n ń gbà sí òun, ṣùgbọ́n kò rí dé ìgbòkègbodò wọn rárá. Wọ́n ti já ìbòjú kò lójú, ó wá ń rí ojú wọn, ṣùgbọ́n iná láńtà onífà lọ́wọ́ ni wọ́n tàn. Ìmọ́lẹ̀ rẹ̀ ò sì ká inú yàrá rárá. Wọn ò tilẹ̀ fi ìgbà kankan gbé kalẹ̀ nínú yàrá, wọ́n ń gbé lọ gbé bọ̀ ni. Ńgbà tó ṣe, àwọn méjì kan dé, wọ́n dúró tandi bí igi gbígbẹ sọ́dọ̀ rẹ̀. Láìpẹ́ jọjọ ẹnìkan tó wọlé, ó ga fíofío, orí rẹ̀ sì fẹ́rẹ̀ máa kan ọ̀pá àjà yàrá náà. Lápàdé ò rí ẹni tó ga tó báyìí rí ní gbogbo ìrìnkèrindò rẹ̀ lórí ilẹ̀ ayé. Ọkùnrin yìí tún wá tẹ́rẹ́ mọ́, ó dàbí pàṣán, ó ṣe tẹ́nẹ́gẹ́ wálẹ̀ bẹ́ẹ̀ ni. Orí sàṣàrà bíi fọ́nrán ọwọ́. Bí ó ti ń rìn bọ̀, ó fẹ́rẹ̀ lè sẹ́sí méjì láàrin kí ó dá gbáwú. Ó ń tẹ̀ hùbà hùbà bí ògòǹgò, ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ ọ̀ràn lè tààrà nítorí òun fúnra rẹ̀ fúyẹ́ púpọ̀. Ó ń fi do. Lápàdé fún un lórúkọ sínú, ó sọ ọ́ ní dógó. Kò sọ̀rọ̀ jáde o,
ńgbà tí Dógó súnmọ́, Lápàdé kíyèsí pé ọfàrí kodoro ni, àtàrí rẹ̀ ń dán bí ìkarahun, kò sí kò ya sẹ́rí oníṣàngó. Bí ó ti ń bọ̀ ó ní, ṣé Lápàdé ọ̀nì yìí? Ẹni tí jẹ́ Lápàdé ọ̀nì kíní jántọ́ yìí, eléyìí lẹ̀ ń pè ní Lápàdé. Gbogbo àwọn tó wà nínú yàrá náà dàn papọ̀ láìkó ẹnìkan wípé ó ní olórí ayé. Ó dàbí ẹni pé wọ́n ń ka àkọ́sórí tàbí pé wọ́n ń sin ẹ̀sìn. Ó bá Lápàdé lábo pé kìí ṣe Dógó ni wọ́n pè é bí kò ṣe olórí ayé, ṣùgbọ́n ó pinnu lọ́kàn rẹ̀ pé Dóngó tí òun sọ yẹn ló ń máa pè é ní tòun títí òun ó fi kú. Ìgbà mélòó náà sì ló kù? Dógó ní àṣekínní olórí burúkú ọ̀hún kò jù báyìí lọ ní gbogbo yín sì ń gbọ̀n mọ́, lẹ́ ń fẹ́, lẹ́ ń sọ́ di fẹ̀rẹ̀gẹ̀dẹ̀, lẹ́ sọ́ di pàtàkì, lẹ́ ń jó welewele kiri, tẹ́ ń ṣe Lápàdé o, Lápàdé o, Lápàdé o. Òun náà sì wá jọra rẹ̀ lójú. Òjijì lọ́sọ̀ ìbátí kan sí Lápàdé. Lápàdé kò ro kan rẹ̀ tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n fi irin wọn gan wọ̀ngàn lù látàrí ní nǹkan àti àtẹ́lẹwọ́ Dógó rí létí rẹ̀. Lápàdé rúnjú pọ̀ ṣùgbọ́n kò kérora. Dógó tún fi ọwọ́ kejì gbá a létí ní ẹ̀gbẹ́ kejì, bíi ti àkọ́kọ́ náà ló tún rí, ní gbígbóná, ní líle, ní dídùn ni. Méjèèjì ní Lápàdé forí gbá ògiri, orí rẹ̀ sì wú tẹ̀pẹ̀lẹ̀tẹ̀pẹ̀lẹ̀ lọ́rùn rẹ̀. Orí tún bẹ̀rẹ̀ sí í fọ́ kíákíá, ojú rẹ̀ sì tún ń dá mi pẹ̀rẹ̀pẹ̀. Àwọn ọlọ́ṣà tó ń wòran rẹ́rìn títí tí wọ́n ń hu. Dógó mójú jẹ pámú. Ọ̀kan nínú àwọn tó dúró bí ère níwájú Lápàdé sì ní ọ̀dà ọ̀dà. Gbogbo wọn dákẹ́ rìn. Ẹlẹ́yà Lápàdé délẹ̀ kí wọ́n máa fi ṣe ọ̀kùn tó kú ló fi ara rẹ̀ dá òrùka. Èkejì nínú àwọn tó dúró tàǹdé ní ìwọ tí rí ẹni gbá ọ létí kárakára bíi tó lórí ayé yìí rí. Wọ́n dá ọ lọ́lá kíkú tó pa ó sì máa dúpẹ́, ẹkún ló ń sun. Ẹnìkejì ní àkódúpẹ́ pé kórónà ò sí ní ihu ni ìbá máa hu. Bí kórónà bá bá ṣeré lásán, bó bá gbá ọ létí Lápàdé, sísà lọ bá máa ṣa etí rẹ̀ ńlẹ̀. Àṣọ mẹ́kún sun tó báyìí, bá a bá mọ̀ ni láti inú mọ́tò làbá ti máa bọ́ ṣeré bọ̀ lójú ọ̀nà lẹ́ẹ̀kan. Ọba máa dá wa lára yá. Èyí dùn mọ́ Lápàdé. Bí wọ́n bá ti ronú lọ sí ibi àti fìyà jẹ òun láti ojú ọ̀nà ńkọ́. Ṣùgbọ́n bí wọ́n tilẹ̀ ronú rẹ̀ tí wọ́n tún lu òǹkùn tara òun nígbà tí òun ṣẹ̀ṣẹ̀ tají, èrè kan ní ìbá jẹ́ fún wọn. Ohun ìbákan tó ń dákú lọ ni. Bí wọ́n dààmú ojú nísinsìnyí pàápàá, òun ò lè pẹ́ dákú. Lóòótọ́ kò mẹ́ni tí ń jẹ́ kórónà, ṣùgbọ́n ìròyìn tó gbọ́ wẹ́rẹ́ yẹn náà ti tó láti sọ irú ẹni tí í ṣe. Bí ènìyàn bá tilẹ̀ ronú sí orúkọ rẹ̀ náà, yóò mọ̀ pé ẹni rere kan ò lè máa jẹ́ bẹ́ẹ̀ yẹn. Ṣe ilé làáwò ká tó sọmọ lórúkọ. Kórónà ò lè jẹ́ ẹni tí ìrísí rẹ̀ wòyàn tàbí tó fanimọ́ra. Dógó dúró, ó tẹjúmọ́ Lápàdé. Lápàdé sì fẹ́rẹ̀ wọlẹ̀. Ó dàbí ìgbà tí ẹyinjú Dógó méjèèjì ń gbé ihò sí àtàrí Lápàdé. Bí ọmọdé bá débi ẹ̀rù àbá, jìnnìjìnnì bo Lápàdé. Orúnkún rẹ̀ méjèèjì ń lu ara wọn nísàlẹ̀. Dógó fa àdó kan yọ bí ẹni pé yóò bẹ̀rẹ̀ sí pidán. Ó fi ìgórí ahọ́n rẹ̀ kan àdó yìí, ó ní tó. Lápàdé ọgbà yọ ọya, ọgbà yẹ èṣù, ọgbà yẹ Ṣàngó, ọgbà yẹ Ṣànpọ̀nná, ọgbà yẹ òòṣà mẹ́rìnlélógún, ọgbà yẹ arúnmọlẹ̀. Ìwọ fẹ́ dí mi lọ́wọ́ ìjẹ́ mi Lápàdé, tí ń ọ̀tọ́, tí ń òrò ọ́, tí ń ọ̀sẹ̀ ọ́. Ọya ayálé ẹ, Ṣàngó ayálé ẹ, Ṣànpọ̀nná ayálé ẹ, Ògún ayálé ẹ, irúnmọlẹ̀ ayálé ẹ. Gbogbo òòṣà mẹ́rìnlélógún ni yóò yálé rẹ lọ́kọ̀ọ̀kan káàkiri. Má ṣe é, bí wọ́n bá ṣe é, kí ni fi wọ́n ṣe? A máa fọ́ wọn lórí, a máa wó wọn lẹ́nu, a máa do òyìká wọn, a máa pa wọ́n lẹ́kún. Ohun tí kì í jẹ́ kí wọ́n ṣe é ní ń bẹ ní kọ̀rọ̀ yàrá òun. Àbí mo purọ́ ẹ̀yin jàmọ́? Àwọn ọlọ́ṣà rẹ̀ yòókù pa òun pọ̀ láti wí pé àṣẹ àṣẹ àṣẹ. Dógó tanná ojú rẹ̀, ó ṣe kóńkó, ó ní Lápàdé, ìwọ ti gun gírí kọjá ewé náà, ìwọ ti tayò kọjá ọpọ́n, oroko kọjá alẹ̀, o ti gbé sàrá rẹ̀ kọjá mọ́sálásì. Ìwọ gun orí ọ̀pẹ, ò ń lérí sí Olódùmarè. Bó fà á yáṣẹ bọ, tó fi ìmọ̀ kagbó, tó fi kún mọ́ arúgbó sarí, ilẹ̀ ń pè ọ́ dandan dandan. Àwọn ọlọ́ṣà tún ní àṣẹ àṣẹ àṣẹ. Lápàdé, ìwọ ti fẹ́ rídìí ọmọ ní gèdègèdè. Ìwọ ń wádìí Ògún, ìwọ ń wádìí ọ̀ṣà,
ẹnìkan ṣe bẹ́ẹ̀ rí ní Mògún o ẹbọra lọ́bọ̀ lásọlọ Lápàdé àfòpiná tó lòun ọ̀pá fìtílà ara rẹ̀ ní máa pa obìnrin tó bá fojú kan orò á gbé bí ìgbín bá fẹnu kan yọ á kú àbí mo ti wí àṣẹ 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 Lápàdé ìwọ sọ pé o fẹ́ gbọ́n mi inú òkun wàhálà lásán ni kò lè ṣeéṣe ewé ìgbá ò ṣeé pọ́nkọ ewé àlùbọ́sà ò ṣeé sòlẹ̀ wèrèpè ò ṣeé sì lẹ́wà o afasẹ́gbèjò ní ọ́ ohun tan ara rẹ̀ jẹ lásán ni bí àrígiṣẹ́gi bá ṣẹ́gi tán orí ara rẹ̀ nífẹ̀ẹ́ rò Lápàdé pálapàla kì í mórí délé òní mórí délé láṣẹ Ògún rédèrèdè nígbẹ̀yìn eré òṣùpá rédèrèdè ni yóò kẹ́yìn rẹ̀ ìtàkùn tó ní kiri ọmọ rìn tó ń tẹrin ló ń lọ ohun tí yóò pa ọlọ́kùnrin ní wò ó jẹ òtítọ́ nǹkan tí yóò pa ó wò ó yóò bù ọ láwọn yóò jọ ọ lẹ́nu yóò ha ọ lọ́nà ọ̀fun yóò rún ọ nínú yóò yà ọ nígbẹ̀ẹ́ yóò ṣe ọ láìsàn yóò pa ọ kú ikú dé bá ọ Lápàdé ikú àkútúkú bí fìtílà tí epo rẹ̀ tán tí kú lọ ló kù lágbára òfurufú lágbára òòṣà tó dá òfin bàbá olè ajẹlójú onílé lágbára òòṣà mẹ́rìnlélógún lágbára gínú gbó lágbára gbogbo ọ̀rọ̀ tí ń rìn lóru lágbára ìwìn òkè ìwìn ilẹ̀ ìwìn ojú ọ̀run àbí mo ti wí àṣẹ 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 bí mo ti wí lónìí ni kó rí fún ọ o ìwọ Lápàdé ń ta wí fọ́gbọ́ lọ́gbọ́gbọ́ ń ta wí fọ́gbà lọ́gbàgbà kọ́sẹ̀kọ́sẹ̀ ní tìlákọ̀sẹ̀ kí gbogbo rẹ̀ ọ̀sẹ̀ sí ọ lára àṣẹ 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 Dógó tó ń fi ìgórí ahọ́n kan àdó rẹ̀ ń ṣe tó ó sì dá a padà sínú àpò rẹ̀ ó ní Bọ́lúgi bí mọ́tò ń padà sí Ìbàdàn nísìnyí mo pa láṣẹ ni o Bọ́lúgi dúró sánsán gbére ó dọ̀bálẹ̀ wọ̀ ó ní àṣẹ àṣẹ ó jáde lọ láì jiyàn Dógó tún ní bàbá Ẹ̀gbá lọ mú ẹnìkejì Lápàdé wá wọ́n jọ dìmọ̀ pọ̀ pé àwọn fẹ́ bà iṣẹ́ wa jẹ́ ni ìmọ̀tú ìmọ̀jọ gbòòrùn bàtà láàárọ̀ ìmẹ́ni atú wọn á jọ parẹ́ ni lónìí olónìí ọjọ́ ibi ọmọ bá dé ayé ní wọlé mo pa láṣẹ ni o bàbá Ẹ̀gbá yọ síwájú ó dọ̀bálẹ̀ ó fi àgbọ̀ngbọ̀lẹ̀ ó ní àṣẹ 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 òun náà jáde lọ Dógó tún ní alága Sẹ́ríkì ẹ lọ wọ́ òkú Adéǹrelé wá ẹ ó sì túbọ̀ ṣàlàyé ohun tó jẹ́ kẹ́ ẹ pa fún mi o ìwọ sọ lẹ́ẹ̀kan pé òun ló jẹ́ kí Lápàdé sá lọ mọ́ yín lọ́wọ́ ní Ẹgbẹ́dá ṣé nítorí ìyẹn lẹ ṣe pa ọmọ dáadáa tí kì í rojú yẹn ọmọ tí mo ẹ̀sìn sọ pé ń sọ lórúkọ láìpẹ́ yìí tí mo ní yóò mọ jẹ́ dènà kiri ẹ mú ẹ lọ pàdánù nígbà tó bá yá ẹ mọ ṣàlàyé ẹ̀ fún mi ṣá o kálí ẹyọ lọ́jìnà náà ká tó wá fàbọ̀ sórí adìẹ ọ̀dọ̀ rẹ ní Ẹgbẹ́dá nìkan náà ni ìjàngbọ̀n ti wá nígbà gbogbo Sẹ́ríkì gbadé ẹlẹ́yinjú ń bẹ níwò ọ̀dọ̀ rẹ tòrò jómi àmúlọ kò lè ṣe kó má jábọ̀ fún mi lójúmọ́ Lámídì olójóró ń bẹ ní Lálùpọ̀n bó ti lè fa ìjàngbọ̀n tó yẹn fúnra rẹ̀ níyanjú rẹ̀ ẹnìkan kì í dá sí i ojoojúmọ́ ní sì í jábọ̀ fún mi láàfin mi ní Adégún ń bẹ ní Orígbó kì í sọ pé ọ̀nà jìnnà kó má fi nǹkan ránṣẹ́ sí mi ńláre níláre ọjọ́ ìjàngbọ̀n nìkan làárí wọ láàfin arọ tí mọ̀ọ́gùn ìyàgbẹ́ ni ọ́ wàhálà ní dásílẹ̀ fún àwọn aráalé rẹ̀ kí ni láárí rẹ̀ kí láǹfààní orógbó apá kọ̀láwẹ́ agéjẹ okòrò bí n bá ní kí n máa ro gbogbo ọ̀rọ̀ rẹ bí ọ̀ràn bá dé sí ọ n bá máa wọ̀ ọ́ níran ni tí n bá máa yọjú sí ọ ṣùgbọ́n ohun tó bá ojú bá mú díẹ̀ ni mo sì fi bá lágbájá tan a ò rí ọ̀bẹ fi bù ú dànù mo lẹ́tọ̀ọ́ mo sì lágbára láti fi ọ́ sílẹ̀ fún ìyàjẹ ṣùgbọ́n bí mo bá ní ká ro bí ìfọ́n ti dunni tó àhọ́dẹ́gun láwòrán bàbá wa lọ sì torí ènìyàn burú fọ́jú ojú wo la ó fi máa wo ènìyàn rere ẹ sáà lọ wò òkú Adéǹrelé wá sí ìgbẹ́jọ́ mi ní àyín ná kálí ẹyọ lọlọ ná alága àti Sẹ́ríkì jọ dọ̀bálẹ̀ lẹ́ẹ̀kan náà àwọn méjèèjì sì jọ wípé àṣẹ 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 wọ́n jáde lọ bí wọ́n ti ń jáde lọ ni bàbá Ẹ̀gbá fa Tàfádé Tàfá ń tàdí mẹ́yìn bí màálù tọrọ bẹ́sà wíwọ́ ni wọ́n wọ́ wọlé ní káwé ẹ̀kínní tí Lápàdé fojú kàn án nìyí láti ìgbà tí wọ́n ti bọ́ sọ́wọ́ àwọn ọlọ́ṣà wọ́n di ọwọ́ rẹ̀ sẹ́yìn
okùn tẹ́rẹ́ ni wọ́n fi di ọwọ́ rẹ̀ ó wó rọ̀pọ̀tọ̀rọ̀pọ̀tọ̀ ní ẹ̀gbẹ́ méjèèjì okùn náà ó rí pọ̀nrín ojú Tàfá náà kún fọ́fọ́fọ́ ọtí ní láti dá lójú rẹ̀ báyìí ọ̀ràn ò tí ì tó ọ̀ràn ló ti ń pa ọ̀mùtí bẹ́ẹ̀ ọtí sólè tí Tàfá mu yìí náà ń lọ fa gbogbo ìṣẹ̀lẹ̀ yìí Lápàdé rántí bí ọ̀rọ̀ náà ti so mọ́ ara wọn ọtí tí Tàfá mu ló jẹ́ kí sólè ó dá mọ́tò dúró dídúró tí mọ́tò àwọn dúró ló fà á kí àwọn ọlọ́ṣà bá àwọn níbẹ̀ bóyá àwọn ìbáṣe bá wọn náà tẹ́lẹ̀ ṣá o a ò lè sọ nítorí bó bá ṣe àwọn ni wọ́n ń lé bọ̀ àrí àwọn ni wọ́n máa sá ńgbà tí àwọn ò sì ní fura tẹ́lẹ̀ wọn ìbá bá àwọn lọ́nà níbi tí àwọn bá ti ń lọ láì fura ní tiwọn Lápàdé ń da èrò wọ̀nyí rò nínú ara rẹ̀ Dógó fìgbà kankan dákẹ́ lẹ́nu bí Tàfá ti wọlé ni Dógó sọ pé ẹ fi ẹ̀yìn òun náà tó gírí wọ́n pa á láṣẹ ni o àwọn ọlọ́ṣà ń ṣe àṣẹ 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 wọ́n sọ́ngọ̀ Tàfá ìyẹn sì fi orí lu ògiri Dógó ní bàbá Ẹ̀gbá lọ gbé àga ìdájọ́ mi wá kí n dájọ́ àwọn ọ̀daràn méjèèjì yìí wọ́n pa á láṣẹ ni o bàbá Ẹ̀gbá dọ̀bálẹ̀ gbọ́rọ̀ ó ní àṣẹ 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 ó jáde lọ kí ó tó gbé àga dé Sẹ́ríkì àti alága ti wọ́ òkú Adérinlédé òkú náà ti bẹ̀rẹ̀ sí rùn díẹ̀díẹ̀ bó bá ṣe ọ̀sán ni eṣinṣin ìbá ti máa kùn òórùn rẹ̀ ò tí ì gbalẹ̀ débi kéèyàn má lè dúró tì í sá Dógó ní ìwọ alága lọ gbé irinṣẹ́ gbogbo wá lẹ́yìn kùlé mo pa á láṣẹ ni o alága dọ̀bálẹ̀ gbọ́rọ̀ ó ní àṣẹ 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 ọlọ Dógó tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ bó ti ń sọ̀rọ̀ ló ń sọ̀pàkọ́ lùké ó ní ẹnìkan tó kù tí ń ó ṣe ìdájọ́ fún lónìí ẹni tí Adégún gbé ránṣẹ́ sí mi ṣùgbọ́n ìyẹn ò tí ì yá nítorí pé tirẹ̀ yàtọ̀ sí eléyìí díẹ̀ kí n kọ́ gbọ́ ẹjọ́ àwọn eléyìí kí n tó pàṣẹ pé kẹ́ ẹ pa wọ́n kò yẹ ká ṣe ìdájọ́ ènìyàn láì gbọ́ tẹnu rẹ̀ pípa ni a ó pa wọ́n o ṣùgbọ́n a ó kọ́kọ́ gbọ́ ẹjọ́ lẹ́nu wọn ná mo pa á láṣẹ ni o gbogbo àwọn ọlọ́ṣà yòókù dọ̀bálẹ̀ wọ́n ní àṣẹ 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 ẹni rọra ń pa Lápàdé ẹni tó ń wo bodè ọ̀run lọ́gán ó wí sínú pé àyà àwọn ọlọ́ṣà wọ̀nyí mà kínlẹ̀ púpọ̀ o ọjọ́ ń pé aláàmù ni wọ́n fi tẹ́lẹ̀ àgbo wọn ní kékeré wọ́n sọ Dóńgò yìí di Ọlọ́run pátápátá àbájọ tí wọ́n fi ń pe ilé àlàpà yìí ní ààfin èyí tí wọn ìbá kókó fi máa pè é ní ọ̀run olójú kan lọ́ba nílùú àwọn afọ́jú ní tòótọ́ kò pẹ́ tí bàbá Ẹ̀gbá fi gbé àga gàgàrà kan báyìí dé fún Dóńgò alága náà sì fa àdògán kan báyìí wọlé irin wẹ́rẹ́wẹ́rẹ́ oríṣiríṣi pọ̀ nínú àdògán náà pẹ̀lú àdá ọ̀bẹ àtohun èlò mìíràn gbogbo tí ó fi dàbí àdògán abọ̀gún Dóńgò jókòó lórí àga rẹ̀ àga àdájọ́ ló pé lẹ́ẹ̀kan ó sì pe yàrá bí ahoro yìí ní ìgbẹ́jọ́ kò sí àyè tí kò gba kinní yìí tán nínú ẹgàn yìí o bá yìí bá gba tápà akọ́lé ìgúnnù Dóńgò fi dìrodìro nínú ọlá ńlá rẹ̀ ó ní alága ṣe gbogbo àlàyé tó bá yẹ fún àwọn arúfin wọ̀nyí kí n tó ṣe ìdájọ́ mo pa á láṣẹ ni o alága dọ̀bálẹ̀ gbọ́rọ̀ ó ní olórí wa olórí ayé ikú bàbá yèyé èkejì òrìṣà ẹ̀kẹta Ọ̀rúnmìlà ẹ̀kẹrin Irúnmọlẹ̀ ẹ̀karùn àwọn àjànú ẹ̀kẹẹ̀dọ́gbọ̀n àwọn òòṣà mẹ́rìnlélógún ìbà rẹ ìbà àgbà ẹni tó lòun ò ní ṣe àṣẹ rẹ káfẹ́ kò bí ẹni kó parẹ́ bí òṣùmàrè kó wọlẹ̀ bí òjò kó fẹ́ lọ bí kúkú kó tán bí ọdún eégún ẹni tó bá fọwọ́ pa idà rẹ lójú kó náà yẹ àtẹ́lẹwọ́ rẹ wò àṣẹ rẹ láṣekú àṣẹ rẹ láòṣèlà olórí ayé ìbà rẹ o ìbà òrìṣà Dóńgò náà sọ̀pàkọ́ lòkè ó ṣe bẹ́ẹ̀ ni alága dìde ńlẹ̀ wọ́n lọ síwájú Lápàdé ó lòsò níbà ó ní Lápàdé o ikú súnmọ́ àrùn bẹ̀ ọ́ wò ṣùgbọ́n o ṣoríire lọ́nà kan olórí ayé yọ́nú sí ọ ó ní kí n sọ fún ọ pé ikú tó kù òun ò fẹ́ kó joró kú nítorí pé méjì ní kú ikú ìrọ̀rùn ń bẹ ikú ìnira sì ń bẹ olórí ayé ní kí n sọ fún ẹ pé òun ò yẹn ikú ìnira fún ọ o àfi bí ìwọ fúnra rẹ bá ní ikú oró ló wù ọ́ kú olórí ayé fi ojú àánú wọ̀ ọ́ ó ní kò yẹ kó ráre púpọ̀ jù ṣùgbọ́n ó fẹ́ kó máa dáhùn àwọn ìbéèrè kánmọ́kánmọ́ bó bá ṣàfojúdi tàbí kó dágunlá
kíá ni kó sọ̀kalẹ̀ lé ọ lórí, ara rẹ̀ ló mú lọ sọ́run, ọwọ́ rẹ̀ á pé, ẹsẹ̀ rẹ̀ ò ní pẹ̀dín, ìka ọwọ́ rẹ̀ ìka ẹsẹ̀ rẹ̀ kò ní dín ẹyọ kan, etí rẹ̀ á wà níbẹ̀, ojú rẹ̀ méjèèjì á tàn rògòdò. Ṣùgbọ́n bó o bá yájú tàbí tó ṣàfojúdi tàbí tó ṣe ẹnu kọ́íkọ́í tàbí tó purọ́ tàbí tó ṣèké tàbí tó ṣe nǹkan kan kù tó yẹ kó sọ, nígbà tó bá súnmọ́ bodè ọ̀run lọ́hùn, gbogbo àwọn ará ọ̀run á máa sá fún ọ ní o. Wọ́n á ní àwọn òrírò èyí rí o, wọ́n á ní ènìyàn nìyí ní àbẹ́bọ́ra àbí àṣìdá ẹ̀dá dógó ń ṣe. Bẹ́ẹ̀ ni alága ń lérí, ó ń halẹ̀, ó ń fọ́nu, ẹjọ́ rẹ̀ kọ́. Lápàdé mọ̀ wípé òun kò ní ohun ìjà kankan tàbí ohun àmúlò tó ń lè nawọ́ sí. Bí wọ́n bá bẹ̀rẹ̀ sí fòró ẹ̀mí òun, kò sí ohun tí wọn ò lè ṣe kí wọ́n mú jẹ ní ibùbá wọn yìí. Ohun yòówù tí wọ́n lè ṣe àṣegbé ni. Alága ò tí ì parí ọ̀rọ̀ rẹ̀, ó ní àdògán tó ń wò yìí Lápàdé, iná la fi dá, iná ọmọ rárá. Bí iná bá bọ́ sí èèyàn níkùn, a máa fa òótọ́ yọ nínú rẹ̀ ní wérémọ́sá. Ìṣó yìí rèé Lápàdé, ojú la fi ń yọ. Bí ìṣó bá wọ abẹ́ ojú ènìyàn, gbogbo ohun tó bá ti gbàgbé àti gbogbo ohun tí ò bá tètè rántí ni yóò máa sọ sí níyè kíákíá. Ìsọ̀yè hánhán ni, kò sí ìsọ̀yè tó jẹ́ jùlọ. Ọ̀bẹ ṣékélé rèé, òkè mọ kéré olórúkọ ẹ̀. Ìtì la fi fà, ìtì méjèèjì á máa fa àgbọ́ya nígbà mìíràn. Bí etí bá kù ẹyọ kan, ọ̀kan òun á máa tètè gbọ́ràn. Abẹ́rẹ́ tó ń wò yìí kò síbi tí a kì í fi gún abẹ́ ìkànnà láti ṣóńṣó ẹnu rẹ̀ níhìn títí ó fi dé ojú rẹ̀ ní ìdí rẹ̀ lọ́hùn. Olúwarí a ti gbàgbé gbogbo irọ́ tó fẹ́ pa, yóò tilẹ̀ ti gbàgbé pé irọ́ ni òun fẹ́ pa o. Òótọ́ ni yóò máa sọ. Mélòó ni ká máa kà àdárí, a kì í lò ó ní tútù. Bá a bá fi bọná tó wá funfun báláyé, ó dùn jí ẹni tó bá ń díbọ́n tó sọ pé ó ń dákú, a sì máa la ohùn ẹni tó bá yadi. Kò mọ̀ rèé, olùgbòǹdóró atagbégbẹgbẹgbẹ rèé, ọ̀rẹ́ yinjú ni, kán rèé, àlùbọ́sà rèé, èlò ọbẹ̀ gbogbo ló pé sí yìí, àdó rèé, wèrèpè ní bẹ nínú rẹ̀. A ṣẹ̀ṣẹ̀ lè máa sọ pé ọba ara ènìyàn mójú oṣùn lọ. Ìkúnpá rèé, òǹdè rèé, èwo ni olórí ayé ò ti pèsè sílẹ̀ fún ẹ̀yin arúfin. Ọ̀pálámbá nìyí, a máa dógó ní dúró bẹ́ẹ̀ yẹn, ó tó. Àbọ̀ ọ̀rọ̀ lásọ fọmọlúàbí, bó bá dénú rẹ̀ kó dódídé o, ilẹ̀ máa ń lọ. Ọ̀rọ̀ púpọ̀ irọ́ ló wà níbẹ̀. Ìwọ Lápàdé, ìbéèrè tí mo fẹ́ bi ọ́ ò pọ̀, kò sì sí àyè àwàdà. Kó tó di èrò àlùkìámọ̀, ẹyọ kan ṣoṣo ni ó lè dáhùn níbẹ̀. Nítorí náà, ọ̀kan ṣoṣo ọ̀hún ni ó bí ọ́. Bó o bá ṣe kánmọ́kánmọ́, ìwọ náà máa dúpẹ́ lọ́nà ọ̀run lọ́run ni pé ọba onínúure bíi tèmi pàdé. Ọ máa yìn mí ní bó ti ń lọ. Ṣógá ni wọ́n bẹ̀ ọ́ lórí. Ọ̀fẹ́ rẹ̀ má tilẹ̀ mọ ìgbà náà ká tó sọ pé yóò dùn ọ́ kí n pè ọ́ lọ́mọlúàbí ni o, kí wọ́n náà sì pe ara rẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n Lápàdé jí owó kan gbé lẹ́gbẹ́dá lọ́sàn-án àná. Kò sóhun tó lè sọ kó o má jẹ̀bi. Mo lọ gbé owó náà sí, mo lọ fi pamọ́ sí ọ̀tán. Dáhùn kiri, kí ìdáhùn rẹ̀ sì tẹ́ mi lọ́rùn lẹ́ẹ̀kan náà. Bó bá ṣe ìfẹ́ rẹ, mo lè yọ̀ǹda ìṣẹ́jú mélòó kan fún ọ kó o fi kọ lẹ́tà sí àwọn ènìyàn rẹ. Bó o bá ti fẹ́ kí wọ́n pín ogún rẹ, mo ṣe ìlérí fún ọ pé a ó fi ìwé rẹ jíṣẹ́ fún àwọn ènìyàn rẹ. Mo ṣe ká lọ sọ sínú yàrá kan nílé rẹ lóru. Èmi kì í lérí lásán o, dá mi lóhùn wéréwéré, mo pa á láṣẹ ni o. Lápàdé ọ̀fọ̀ ọ̀hún, ó dúró gbàǹdì síbẹ̀ ni. Ikú náà kúkú ni. Mò ń dákẹ́, mò ń fọhùn. Ẹni tí ọ̀fọ̀ kì í sì wí lẹ́sẹ̀kẹsẹ̀. Àwọn ọlọ́ṣà tó yí epo fò mọ́, wọ́n taari rẹ̀ lólẹ̀, wọ́n fi àgbọn rẹ̀ lólẹ̀, ó dojúbolẹ̀. Ẹnìkan sì jókòó lé lẹ́yìn, wọ́n dáwọ́ bò ó nílẹ̀, wọ́n na pásápàsá sí i lára, wọ́n ta á nípa, wọ́n jìn ín lẹ́sẹ̀, wọ́n fún un ní ìgbátí, wọ́n gba lábàrá, wọ́n lù ú ní ìkúùkú, wọ́n jalè kánná, wọ́n fà á létí, wọ́n fìyà jẹ tẹ̀rùn dọ́ba. Bí ẹni pé kìí ṣe Ọlọ́run ló dá, wọ́n fi sú u. Táyà ọkọ̀ gbọ́dọ̀ jìyà jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀mí ènìyàn yé ni ìbá ti kú. Ó pinnu pé títí òun ó fi kú, òun ò ní ba ọkùnrin jẹ́ rárá o. Ọkùnrin ò gbọ́dọ̀ bára jẹ́. Bí àwọn ọlọ́ṣà náà ti ń lù ú ni wọ́n ń wí pé ìdọ̀bálẹ̀ lá kó lórí ayé, ìdọ̀bálẹ̀ lá sọ̀rọ̀ sí
ó sì máa wí pé àṣẹ àṣẹ àṣẹ. Lápàdé tún fi wọ́n gún lágídí, kò fọhùn kò mí kò gbé. Èyí gbé Dógó nínú gbà, ó bínú yànnàyànnà, ó ní kò burú, paramọ́lẹ̀, ìwọ ni kó rí sí wọn. Afàgò kẹ́yìn àparò, ohun ojú ń wá lójú ń rí, òun ló ń wá ikú. Paramọ́lẹ̀ fún má fi dùn ún. Bàbá Ẹ̀gbá, Sẹ́ríkí, Jámbálá, Àgbákò, Abániwọ́ràn, Fárífárí, Pàlóńgò, ẹrìnsò lẹ́yìn ìkùlé. Aago 4 àbọ̀ ti lù, kò sáàyè rẹ́gbẹ̀ mọ́. Bàbá Ẹ̀gbá, Jámbálá, ẹ gbé ọkọ̀ kan ní gáréèjì, ẹ lọ sí ilé Lápàdé ńbàdàn. Ẹ fa gbogbo ilé náà ya pẹ́rẹpẹ̀rẹ ní o, owó ọ̀hún wà níbẹ̀. Ẹ farabalẹ̀ wá, ẹ ó rí bí ẹnikẹ́ni bá fẹ́ dín in lọ́wọ́, ẹ fínísì rẹ̀ síbẹ̀. Ẹ kówó náà wá fún mi nínú ààfin mi ní. Paramọ́lẹ̀, ìwọ ni kó palẹ̀ Lápàdé mọ́ àti kejì rẹ̀. Mo bá ti jáde nígbẹ́jọ́, má jẹ́ kí ẹ̀jẹ̀ ta sílẹ̀ o. O lè fi kùmọ̀ tàbí irin fọ́ wọn lórí kó lè yá. Tètè wá jábọ̀ fún mi kíákíá o. Àní wulẹ̀ gbé ẹ̀jẹ̀ wọn sínú kòtò bíi tàwọn ará Ìwó Ìjarùn, nítorí àwọn ọlọ́pàá ò lè jìnnà sí wa báyìí. Iyì lọ́ba forí bíbẹ́ ṣe o. Ọba kankan kì í mú jẹ. A ó lọ sọ òkú wọn síbi tí à ń sọ wọ́n sí. Bí wọ́n ti fẹ́ nìyẹn o. Mo pa á láṣẹ ni o. Gbogbo àwọn ọlọ́ṣà dọ̀bálẹ̀ wè. Wọ́n jọ wí pé àṣẹ àṣẹ àṣẹ. Ó hàn lójú wọn pé inú wọn dùn tayọ. Dógó dìde ńlẹ̀, orí rẹ̀ tún fẹ́rẹ̀ máa kan àjà. Ó jáde lọ láìwẹ̀yìn. Àwọn yòókù náà tẹ̀lé gọ̀ọ̀rọ̀gọ̀. Àfi Paramọ́lẹ̀ tó dúró lẹ́yìn. Paramọ́lẹ̀ fa Lápàdé ti rí nílẹ̀. Ó gbé nàró, ó tún fi ìpàkọ́ rẹ̀ tí ògiri. Lápàdé ò súnmọ́ bèbè ikú tó báyìí rí. Ọ̀gẹ̀gẹ̀rẹ̀ bèbè ikú ló wà gan báyìí. Ara rẹ̀ kọ́. Lóòótọ́, ewu oríṣiríṣi ti wó rí láyé rẹ̀, ṣùgbọ́n kò kúkú dé bèbèrèbè ikú tó báyìí rí. Kí ó máa wá wo sàárè lọ́ọ̀kan. Ààyè ìrònú pìwàdà ti tán. Ààyè ẹ̀bẹ̀ ò sí. Dógó ti pàṣẹ, ó ti dájọ́. Bẹ́ẹ̀ ni ìgbìyànjú ọ̀dà gangan. Ìfòyà náà ò lè mú ohunkóhun wá. Àfi kó dágunlá, ó sì dágunlá. Àwọn ìyàwó rẹ̀ ń bẹ lóko. Àwọn ọmọ ń bẹ lóko. Wọ́n ń bẹ ní ilé ìwé káàkiri. Ilé wà lọ́hùn-ún, oko náà wà lọ́hùn-ún. Ikú rèé, kò sí ọ̀nà àti yẹ̀. Ó ti mú un dọ́rùn. Òun wo ikú lójúkojú. Afàgò kẹ́yìn àparò. Ṣé ohun tí ojú ń wá lójú ń rí? Paramọ́lẹ̀ fa tàfátìrì. Ó ní Lápàdé, jẹ́ kí n fi bí n ó ti ṣe ọ́ hàn ọ́. Kí n kọ́ yanjú tọmọṣẹ́ rẹ. Kó lè mọ bí wọn náà ó ṣe kú. Kí n kọ́kọ́ jẹ́ kí ojú rẹ rí ohun tí ojú rẹ fẹ́ rí ná. Olórí ayé ti pòwe Afàgò kẹ́yìn àparò fún ọ. Ó sì rí ohun tí ojú rẹ ń wá láìpẹ́ yìí. Olórí ayé ò sọ pé kí n bẹ́ yín lórí. Ó kàn ní kí n má jẹ́ kí ẹ̀jẹ̀ ó ta sílẹ̀ ni. Mo sì mọ ọ̀nà tó gbádùn ju orí bíbẹ́ lọ. N ó kúkú gbá yín nífun ni. Kí n máa fi ẹ̀dọ̀ oníkálukú yín hàn yín. Kí n wo ìfún ẹni tó gùn jù nínú ẹ̀yin méjèèjì. Kí n wo ewé yín. Kí n wò róòró yín. Àti àpọ̀lùkù. Àti kíndìnrín. Àti gbogbo wọ̀dọ̀wọ́dọ̀ yín. N ó gbé ẹ̀jẹ̀ yín ni. Mo sì mọ ibi tí n ó dà sí. Tí ọlọ́pàá kan kò ní lè rí. Bí mo bá rù ú lọ sódò. Tí mo dànù níbẹ̀ ńkọ́. N ó rẹ́rìn ìyàngí. Ó tún ní Lágbàdé. Wọ ọmọ ọ̀dọ̀ rẹ báyìí. Ó wọ́ tàfà lulẹ̀ lórí ìdúró. Kòtò tí n ó gbé ẹ̀jẹ̀ rẹ̀ sí nìyí. Tí o rí i pé mo kọ́kọ́ dá dùbúlẹ̀ ni. Bí n ó sì kọ́kọ́ sí ìwọ náà nìyẹn. N ó wá kọjú ìwọ náà sókè báyìí. N ó ka aṣọ kúrò ní ikùn rẹ báyìí. Mo gbàgbé pé ìwọ ọ̀wẹ̀wù ń tirẹ̀. Ẹṣin ọ̀wẹ̀wù. N ó wá òkè mọ́kéré òyì. N ó gbé sókè báyìí. Ọ̀bẹ tí ó ń wò yìí mú tó bẹ́ẹ̀ tí ó fi lè gé ènìyàn sí méjì lẹ́ẹ̀kan ṣoṣo. Ká tó wá sọ pé àwọ̀ fẹ́lẹ́ bí àwọ̀ inú. Ìwọ náà ó kúkú máa rí. Ọ̀bẹ ọwọ́ rẹ̀ ń rilẹ̀ sí ikùn Tàfá. Ara Lápàdé ọ̀gbá. Ó sì lè máa wo Tàfá báyìí kí wọ́n dúngbò rẹ̀ tàbí kí wọ́n gbá a nífun lójú ọ̀run. Àṣì agbára kan dé sí Lápàdé lára lẹ́sẹ̀kẹsẹ̀. Òun náà sì mọ̀ pé lójú ẹsẹ̀ níbẹ̀ òun lágbára ju ogún ọmọkùnrin lọ. Ṣùgbọ́n ó mọ̀ pé bí ènìyàn kò bá máa agbára lò, ó lè di aláìlágbára. Alágbára mọ́mèrò ní bàbá ọ̀lẹ. Ọgbọ́n ju agbára lọ. Ọlọ́run ṣe àti ọgbọ́n àti agbára ni òun ní. Lápàdé ní Paramọ́lẹ̀ dúró ná. Ó ṣe alápatà rí ni. Àbí ọ̀bẹ ṣe wá gún régérégé lọ́wọ́ rẹ báyìí. Mo fẹ́ béèrè nǹkan kan kó o tó máa bá iṣẹ́ lọ. Paramọ́lẹ̀ ní kí lo fẹ́ béèrè. N ò ṣe alápatà rí o.
alápàdánù lèmi ṣe rí, ta ní ra ẹran ènìyàn lèmi pa wọn pàdé rí. Èèyàn tí mo ti fi òkè mọ kéré òye pa ti lé ní 1000, ó ti di bárakú fún mi. Bí mo rí ẹni tí yóò mọ ra ẹran wọn ni ǹbá máa ta, ṣùgbọ́n àpàdánù ni mo fi ń ṣe, ǹbá ti dolówó rẹpẹtẹ. Lápàdé ní abájọ bó bá pẹ́ tí ènìyàn ti ń ṣe nǹkan a máa dẹ̀ lọ́wọ́ rẹ̀. Ó dùn mí pé kò lè sí àyè láti wo irú rẹ̀ mọ́ lẹ́yìn eléyìí, ǹbá máa wá wòran rẹ̀. Ṣùgbọ́n dákun, mo fi Ọlọ́run bẹ̀ ọ́, jẹ́ kí n wòran ti Tàfá yìí dáadáa. Mo mọ̀ pé n ò ní lè wo ìfun ti ara mi ńgbà tó bá ń fà á jáde, nítorí ara lè máa ní mí. Mo bẹ̀ ọ́. Paramọ́lẹ̀ rẹ́rìn ó ní èmi lọ́mọ bẹ̀ ní àbó lórí ayé lọ́ba ti bẹ̀ látẹ̀ẹ̀kan, ìyẹn sì ti pẹ́ jù báyìí. N ò gbọ́dọ̀ yọ síwájú rẹ̀ fún nǹkan kan báyìí, àfi láti lọ jíyìn fún pé mo ti rí sí yín. Ẹ̀bẹ̀ ọ̀ràn mọ́ o, ó ti pẹ́ jù. Aṣọ ọ̀bọ́mọyẹ mọ́, ọmọyẹ ti rìn òwò ọjà. Bí orí rẹ̀ ò bá ní takò ọ́ délẹ̀ ni ọba ti bẹ̀bẹ̀ nígbà tí àyè wà, ṣùgbọ́n ohun tí yóò ṣe ọkọ̀ jẹ́ afàgò kẹ́yìn àparò. Lápàdé káàánú ó ní kò burú o Paramọ́lẹ̀, wọ́n bá ṣe pé dandan ni kí n kú lónìí, dandan náà ni, ṣùgbọ́n n ó bẹ̀ ọ́ ní ẹ̀bẹ̀ kan. Mo fẹ́ wo ìfun Tàfá dáadáa. Ohun tí mo wá fẹ́ bẹ̀ ọ́ sí ni pé kó jẹ́ kí n mu sìgá kan, kí n máa mú nígbà tó bá ń gbá ìfun Tàfá, kí àyà má máa rìn mí, kí n tilẹ̀ mu sìgá kan sí láyé mi yìí, sìgá ìgbẹ̀yìn. Paramọ́lẹ̀ ní sìgá ń bẹ lọ́wọ́ rẹ, mélòó lo ní lọ́wọ́? Lápàdé ní mo ní pákẹ́ẹ̀tì kan nínú àpò ṣòkòtò mi, bóyá ni mo sì tí mo ju 4 lọ nínú rẹ̀. Paramọ́lẹ̀ ní ó dára. Lápàdé, n ó fún ọ ní ohun tí ó ń béèrè, yóò jẹ́ bí àṣìṣílẹ̀ fún mi, nítorí n ò mọ̀ bí èmi náà ó ṣe kú, èmi náà ó sì fẹ́ bá àánú pàdé nígbà náà. N ó jẹ́ kó o mu sìgá kan ṣoṣo, ọ̀kan ṣoṣo péré ni o. Nígbà tó o bá mú tán, n ó wàá gbá ìfun ìwọ náà, èmi á sì wá kó gbogbo sìgá rẹ tó bá kù, màá mú bó ti wù mí. Èmi náà jogún rẹ kọ́ nìyẹn. Ọ̀rẹ́ rìn. Lápàdé ní o ṣeun o Paramọ́lẹ̀, mo dúpẹ́ o, wá bá mi tú okùn ọwọ́ mi yìí kí n ráàyè mú sìgá ọ nínú àpò mi. Paramọ́lẹ̀ rẹ́rìn ó ní ọbọ̀ ló pè mí ni kí n tú ọkọ sámọ́ mi lọ́wọ́. Gbogbo bó ti ṣe sí àwọn ọlọ́pàá ni wọ́n ń ròyìn látàárọ̀. N ò gọ̀ tó bó ti rò. Bó bá ṣe àpò ṣòkòtò rẹ ní sìgá wà, n ó bọ̀ mú jáde, n ó sì pákẹ́ẹ̀tì ọ̀hún, n ó yọ ẹyọ kan nínú rẹ̀, n ó fi háìtì rẹ, n ó sì sáná sí i. Bí ìyẹn ò bá tẹ́ ọ lọ́rùn, ó parí nìyẹn, sìgá òwú ọmọ nìyẹn. Ojú Lápàdé rẹ̀wẹ̀sì ó ní bó o fi há mi lẹ́nu náà kò burú, kọ́mọ̀ sí pé mò ń yọ lẹ́nu ni mò ń wè. Paramọ́lẹ̀ fi ọ̀bẹ ọwọ́ rẹ̀ sílẹ̀, ó dìde, ó lọ síwájú Lápàdé, ó tọwọ́ bọ àpò ṣòkòtò rẹ̀, ó mú pákẹ́ẹ̀tì sìgá jáde. Bí ó ti ń ṣí níbi tó bẹ̀rẹ̀ sí níwájú Lápàdé, Lápàdé fò sókè lójijì, ó sì fi orúnkún lu àgbọn Paramọ́lẹ̀. Eyín Paramọ́lẹ̀ dùn wẹ́n, bóyá ó tilẹ̀ wà pọ̀. Paramọ́lẹ̀ ṣe ojú bí ẹni pé ohun tó ń ṣẹlẹ̀ kò yé òun. Ó bẹ̀rẹ̀ sí di òfurufú mú, ó sì ṣubú lulẹ̀. Lápàdé rántí bí Tàfá ti wí lánàá pé ojú àánú ti fọ́ tìkà lókù. Ó fò sókè, ó sì balẹ̀ gidigidi lórí ikùn Paramọ́lẹ̀. Ó tún gbá àtàrí Paramọ́lẹ̀ ní bọ́ọ̀lù. Bí èyí ò bá sì pa Paramọ́lẹ̀, kò lè tí ì jí ní wákàtí 12. Ẹni tó sọ̀kù lóní ká sọ ìdárọ́lú ohun. Ohun tó bá fẹ́ pa ni, bá a bá pa kò léèwọ̀, bá ò sì pa, bá a bá bà á láyé jẹ́ kọ̀ láìfi. Yàtọ̀ fún gbogbo èyí, ọ̀nà kan náà tó ń fi lè jàjàbọ́ nìyí. Lápàdé ò tilẹ̀ wo Paramọ́lẹ̀ mọ́ nílẹ̀. Kàkà bẹ́ẹ̀, ó lọ sọ́dọ̀ Tàfá, ó wò ó bó ti ṣe lọ́lọ́rọ́ sílẹ̀. Tàfá ò sáré dìde bí Lápàdé ti rò pé yóò ṣe, kò tilẹ̀ mọ nǹkan kan mọ́ rárá. Ó dájú pé ìrora tọ̀ ọ́ dé gbogbo ara, ìrora ara, ìrora ọkàn. Ó gbọ́dọ̀ ti máa retí ikú, nítorí oró tó ti já ilé òkèlè kan sí i. Ó bù áyà, àṣé Tàfá lè gbà láti kú wọ́ọ́rọ́wọ́ báyìí. Àṣó lè jẹ́ kí wọ́n pa òun bí adìẹ bẹ́ẹ̀. Ṣé bí adìẹ gan a máa jà pìtìpìtì bí wọ́n bá da ọ̀bẹ dé e lọ́rùn. Tàfá ò tilẹ̀ dòwìrì rárá. Lápàdé rọra pé wúyẹ́wú. Ó ní Tàfá Sàràgìrì, bóyá Ọlọ́run ó yọ wá, a ò tí ì lè sọ. Tàfá dìde ńlẹ̀, Tàfá dìde nílẹ̀, ká gbìyànjú kinní kan wò. Tàfá yajú, ó wò kí hàn. Ẹyinjú rẹ̀ pupa bí òdòdó. Ó bẹ̀rẹ̀ sí ní kó àwo ojú jọ bí ẹni tí òye ń yé bọ̀. Ó ń so iwájú pọ̀ bí ẹni tó ń ṣiyèméjì. Ó ń wo Lápàdé. Nígbà tó ṣe,
ó dàbí ẹni pé ó fẹ́ máa rẹ́rìn-ín ó ń ṣẹ́jú pàkòpàkò. yóò ṣeé ṣe Lápàdé jókòó sí ibi tí ọ̀bẹ ọwọ́ paramọ́lẹ̀ bọ́ sílẹ̀ kan. ó kọ ẹ̀yìn sí ó fọwọ́ tálẹ̀ láti mú un nítorí ẹ̀yìn ni wọ́n di ọwọ́ rẹ̀ sí. kò tètè rí ọ̀bẹ náà nílẹ̀ ṣùgbọ́n ó ń táràrà títí ó fi rí i. nígbà tí ọwọ́ rẹ̀ kàn án dáradára ó gbá a mú ó dìde ńlẹ̀ ó sì lọ sọ́dọ̀ Tàfá. ó tún kọ ẹ̀yìn sí Tàfá ó ní kí Tàfá gba ọ̀bẹ náà lọ́wọ́ òun kí ó máa fi yún okùn ọrùn ọwọ́ òun títí yóò fi rẹ́já. ọwọ́ Lápàdé kan Tàfá lọ́wọ́ ṣùgbọ́n ìka ọwọ́ Tàfá ò padé mọ́ ọ̀bẹ. nígbẹ̀yìn ọ̀bẹ náà bọ́ sílẹ̀ ó dún pẹpẹrẹpẹ nílẹ̀. Lápàdé wá mọ̀ wípé ẹrù yìí di ti òun nìkan ó sì ní láti túbọ̀ gbìyànjú sí i. ó tún jókòó ó tún kọ̀yìn sí ọ̀bẹ náà ó tún fọwọ́ tálẹ̀ ọwọ́ rẹ̀ tó kàn án. ó wá mú un ní ìkórílẹ̀ kan yìí ó sì dìde ó lọ sára ògiri ó wo ibì kan tí ògiri ti lanu ó kọ̀yìn sí i ó fi èkó ọ̀bẹ náà bọ ibẹ̀. ó wá rọra fi ibi tí okùn ọrùn ọwọ́ rẹ̀ wà bọ ṣóńṣó orí ọ̀bẹ yìí. ọ̀bẹ tí paramọ́lẹ̀ pè ní òkè mọ́ kéréwú lẹ́ẹ̀kan ó súnmọ́ ògiri dáadáa ó sì fi ń yùn ún. ọ̀bẹ náà ń pa lára nítorí ó mú púpọ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ bìkítà títí okùn ọwọ́ rẹ̀ ó fi rẹ́já. ṣùgbọ́n bí ó ti ń yùn ún ó ń jọ pé okùn náà ò rẹ́ rárá. ọ̀bẹ kàn ń dá ọgbẹ́ sí i lára ni. ẹni tí wọ́n gbá létí mẹ́fà tí wọ́n tún ní kó mú sùúrù bí ó bá ní mú sùúrù kí ni yóò ṣe. Lápàdé faramọ́ bó bá ṣe ọgbẹ́ lọ́mọ ó yá ju ipò ìgbèkùn tí ó ń wà lọ. ńgbà tí okùn ọ̀wájà yìí ń kọ́ o ọ̀rọ̀ wá dé báyìí. àfàìmọ̀ kọ́ ni ajá kò fi ní jẹ òkú adití báyìí. òun ló dífá fún adití tó dákú tí akólò ló ń pọ̀fọ̀. adẹ́tẹ̀ ń wá abẹfẹ́lẹ́ tí yóò fi sin nígbẹ́rẹ́. afọ́jú mú àdó lọ́wọ́ ó fẹ́ rọ ògùn sí i lẹ́nu. bàbá àgbàlagbà káyé ń da atari sẹ́nu. oúnjẹ yóò tú sí adití lójú kó lè tají. àrò tó jókòó kalẹ̀ wá ń sunkún ó ní kò sí ẹni tí yóò gbẹ́lẹ̀ bí adití bá kú àfohùn arọ yìí nìkan. ǹjẹ́ àfàìmọ̀ kọ́ ni ajá òfin ní jẹ òkú adití. Lápàdé yàn títí okùn fèrè já ó géjá níkẹyìn. Lápàdé wo ọwọ́ rẹ̀ wò ó ṣàkíyèsí pé òun ti fi ara pa ní tòótọ́ ṣùgbọ́n kò papọ̀ jù. ó wo Tàfá nílẹ̀ ojú rẹ̀ wó kòlòbókólóbó ọwọ́ rẹ̀ wó tòmútòmú ó fọwọ́ kan àtẹ́lẹwọ́ rẹ̀ ìyẹn ti tutù bí ọwọ́ òkú. ọmọ ṣe o ṣùgbọ́n ká má bá Tàfá wí kíákiri ni nítorí ó gbìyànjú ohun tó bá a lójú lọ. ènìyàn mélòó ló lè farada irú ẹ̀. ohun tó ṣe àgbègbè tó fi dẹ́kun ẹ̀rín bó bá ṣe gúnrogún àwo kókó sórí ẹyin. ọwọ́ Lápàdé gan ò tí ì lágbára púpọ̀ ṣùgbọ́n àìlọ́ra ògòǹgò a ò lè fi wé adégbọ́nrán kù. ó làkàkà ó gé okùn tó wà lọ́wọ́ Tàfá náà. àwọn méjèèjì ti wà ní òmìnira ara wọn báyìí. ó ṣe Lápàdé kókó idán ni àbí àlá. kò pẹ́ tí Tàfá náà fi ń ta ìka ọwọ́ rẹ̀ wáíwáí ó ń dán wò. sìgá ń wu Lápàdé mu ṣùgbọ́n ó pa á mọ́ra. a kì í ro ẹrin irin lérí ká máa fẹsẹ̀ ta ìrẹ̀ nílẹ̀. bí igi bá wó lugi mọ́lẹ̀ tòkè rẹ̀ lákọ́kọ́ gbé. bóun bá yanjú ọ̀rọ̀ yìí tán iye sìgá tó bá wu òun ni òun lè mu. ṣùgbọ́n ó kù díẹ̀. ẹni tó bá kú kì í mu sìgá mọ́. bá ò bá kú a ó jẹran tó jẹ irin lọ kò mu sìgá. iṣẹ́ tó wà níwájú Lápàdé hàn sí kedere. kò bá Tàfá sọ̀rọ̀ rárá kí ẹnikẹ́ni má bàa gbọ́ ọ̀rọ̀ kankan. ó tilẹ̀ ń yà á lẹ́nu pé kò sẹ́ni tó tì wá wo paramọ́lẹ̀ níbi tó ti ń kunran. ṣùgbọ́n ó lè má pẹ́ mọ́ kí ènìyàn fi dé. ó ekù mọ̀kánlẹ̀ ó fi lé Tàfá lọ́wọ́. òun fúnra rẹ̀ mú ọ̀bẹ tí ó ṣẹ̀ṣẹ̀ fi gé okùn ọwọ́ rẹ̀ tán. ó sì fi ọwọ́ kejì mú kò mọ̀ mìíràn. ó ṣàpẹrẹ fún Tàfá pé kó tẹ̀lé òun. wọ́n jáde nínú yàrá náà. yàrá tí Dógó pè ní ìgbẹ́jọ́ òun tí Lápàdé mọ̀ sí yàrá ọ̀nà ọ̀run. bí wọ́n ti ń jáde lọ Lápàdé tó ń wo òkú Adéǹrelé nílẹ̀. inú rẹ̀ dùn pé Sẹ́ríkì àti àwọn ẹmẹ̀wà rẹ̀ ló pa á. ó ti kọ́ rò ó tẹ́lẹ̀ pé òun ló ń pa á. inú rẹ̀ sì ń bàjẹ́ ṣùgbọ́n ó ti gbọ́ báyìí lẹ́nu Dógó pé wọ́n pa á nítorí òun sá lọ ní Ẹgbẹ́dá ni. èyí sàn ọrùn ó mọ́ báyìí tí wọ́n ní ẹ̀ṣẹ̀ wà. ó tún wo paramọ́lẹ̀ náà nílẹ̀ ó mìírí. bó ti ń jáde lọ ó ń fetí sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ ènìyàn tó lè ṣòfófó ibi tí Dógó àti àwọn yòókù wà. Dógó tí wọ́n ń pè ní olórí ayé wo láìpẹ́ wọ́n ń gbọ́ hùn nínú yàrá kan báyìí. iná bẹ́lúbẹ́lú kan yọ féréféré níbi ilẹ̀kùn kan báyìí tí wọn ò padé tán. ó gbóhùn ènìyàn méjì láti bẹ̀. ohun tó ń gbọ́ nìyí
olórí ayé yìí ò tilẹ̀ mọ nǹkan kan, kò tilẹ̀ ro gbogbo wàhálà ènìyàn látàárọ̀ àná. Ó tún ní ká máa lọ wá owó nílé Lápàdé níwòyí, kí olúwa rẹ̀ wá lọ fa ara rẹ̀ lé ọlọ́pàá lọ́wọ́ kọ́ nìyẹn. Èmi tó jẹ́ pé orí lọ yọ mí lẹ́gbẹ́dá lọ́sàn-án àná tí àwọn ọlọ́pàá mú mi tán kí n sì yájú lẹ̀ lọ́wọ́ ga o. Èmi kọ́ o, kí ni mò ń wá kiri nígbà tí n ò bá wọn wà lára àwọn afàgùnkẹ́yìn àparò. Ìkejì rẹ̀ rẹ́rìn ó ní ìyẹn tilẹ̀ ọ̀kan, ó ti rẹ̀ èmi ní tèmi, ó rẹ̀ mí ju ẹyin ojú lọ. Ènìyàn pípa gbogbo wọn yóò mọ́ mi lára rárá ń tèmi, olè jíjà ò ní mi lára, èèyàn lílò ò ró mi lójú. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ ti ń di ọ̀rọ̀ ikú lọ yìí, ara ń tì mí gidigidi ni o. Sísọ ni wọ́n sọ ti Kúnlé àti Délé fún mi lánàá, kò sójú mi o, kò jẹ́ kó jọ mí lójú o. Ṣùgbọ́n ti Lápàdé àti Tàfá tó sojú mi yìí ga jù lọ́kàn mi o. Ìyẹn náà sì ti tó ohun tí a lè pè ní iṣẹ́ ọjọ́ kan, ó ti jù báyìí lọ pẹ̀lú. Bá a lè rí owó ẹgbẹ́ dá déédéé, bí a ò lè rí déédéé, iṣẹ́ ò tí ì tán láyé, bá òkú èsè ò tán. Ọjọ́ mìíràn ń bọ̀ níwájú, èmi ní tìrẹ, jẹ́ ká jẹ bàtà ní jẹ. Bí ọbẹ̀ yìí bá ti gbóná tó, ká wá wá igbó kan torí bọ̀, ká farapamọ́ bẹ̀. Bọ́sàn bá pọ́n, ká yọjú òde, ká padà sín, ká wá sí ìròyìn irọ́, ká sọ pé a ò rí owó kankan lọ́hùn-ún. Oko ẹni tí yóò já wa o, bí ẹni tó lọ sọ́run tó padà dé, tó sọ pé ẹyinjú ni wọ́n fi jókòó lọ́hùn-ún, kò wá kó ẹni tí yóò já níyàn. Àbí ká tilẹ̀ lọ sọ́run lóòótọ́, ká lọ kó owó ọ̀hún nílé Lápàdé, ká wá padà wá ká sọ páàrí. Àbí ká kó o tán ká sá lọ ní tiwa, ká má padà sí i mọ́. Wọ́n jọ rẹ́rìn-ín, ọ̀kan nínú wọn ní àwàdà ló ń ṣe, ká pa yẹ̀yẹ́ tì. Èmi ò lè tì torí gbogbo owó tó wà ní báńkì Ìbàdàn lápapọ̀ yọjú sí Ìbàdàn lọ́sàn gangan báyìí o. Títí oṣù mélòó kan mo gáfárà fún ìgboro Ìbàdàn díẹ̀ náà. Ṣé bí anjomi tó rọrọ̀ lásán ni, ta ló lè sá lọ mọ́ olórí ayé lọ́wọ́? Níbo ni yóò sà sí? Bó sá wọnú ho kankan, olórí ayé akúkú rí i. Àfibólúwa rẹ̀ bá rí owó ọ̀hún tó sì kó o pamọ́, tó lòun ò rí tí ò sì sá lọ. Ṣùgbọ́n sísọ ni wọ́n máa sọ olúwa rẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀, kó sì jẹ́ kí òjò ọ̀rọ̀ bò mọ́lẹ̀ dáadáa ló lè ṣiṣẹ́. Yóò tilẹ̀ sá lọ o, kò ní sá lọ o. Èmi ò lè lọ wá owó kankan lé Lápàdé báyìí ní tèmi o. Tèmi ni mo wí o, eré lèmi náà ń ṣe o. N ò jẹ́ súnmọ́ sàkáání Ìbàdàn báyìí o. Ṣé olórí ayé náà mọ gbogbo rẹ̀? Ìka oníkà yóò pa mí, kólúwa rẹ̀ náà tó wá bá wọn kú, kí òkú wá di mélòó? Délé, Kúnlé, Adéǹrelé, Lápàdé, Tàfá, Bàbá Ẹ̀gbá, Jàmbálá ní èmi kọ́. Àwọn méjèèjì rẹ́rìn. Ẹnìkan ní èmi ò ní ọrùn tí mo lè fi ru ẹrù ẹlẹ́rù ní tèmi o. Tèmi tó mi rù o, ó ń pa mí lẹ́rù gan. Òṣùká ńlá lọ́ọ́ wà. O sì wá gbàgbé pé ọrùn kì í wọ òṣùká, ẹlẹ́rù lẹ́rù pa. Èyí tọ́bẹ̀ yìí gbóná náà ti tó o, ká jẹ̀bá wa gírí o, ká máa bá ti wa lọ jàre. Olórí ayé lè ṣe tán bẹ̀ yẹn, kó máa wá gbogbo inú ilé kiri, kó máa gbọ́rọ̀ wa. Gbogbo ènìyàn ló ti ránṣẹ́, yóò sì ti máa fura bó bá ń gbọ́ ohùn ènìyàn nínú ilé. Ilé mọ̀ kọ́ o, ààfin mọ̀ ní o. Kí ló tilẹ̀ fẹ́ ṣe tó fi rán gbogbo ènìyàn kúrò nínú ilé, kó wá kú ọ nìkan nínú ààfin? Ó ní nǹkan àṣírí tó fẹ́ ṣe tí ò fẹ́ kí ẹnikẹ́ni mọ̀ nípa rẹ̀. Ọgbọ́n rẹ̀ pọ̀, àpọ́nlé lásán ni. Ọjọ́ ara rẹ̀ lójú ju nǹkan mìíràn lọ. A sì ní òun pa á láṣẹ ní o sí ọ. Bó bá ti ń bọ̀, ó ti mọ gbúrò rẹ̀ látọ̀ọ̀kan tí yóò mọ tẹ̀ hùbà hùbà hùbà, tí yóò mọ fọ́nu bí ẹni pòun ló kó gbogbo ayé ìjọ. Olórí ayé mọ̀ ni, orí rẹ̀ ló dàrú. Ẹni tí ò tó Lápàdé gbọ́ tí wọ́n sọ ọbẹ̀ kalẹ̀. Ó gbọ́ dídùn ìdípànù nílẹ̀, ọbẹ̀ náà sì wọ̀ sí i. Ọ̀ràn tí ibà ti wí pé ọwọ́ sí i bí ọbẹ̀ inú páànù, kò dún sinrinrin mọ́. Lápàdé fa Tàfá, wọ́n sì jọ fògìjà wọlé. Wọ́n bá Bàbá Ẹ̀gbá àti Jàmbálá nínú yàrá. Bí Bàbá Ẹ̀gbá ti lanu láti kígbe, Lápàdé lù ú ní kò mà lórí, ó ṣubú lulẹ̀ ó sì dákú. Tàfá ò yára tó bẹ́ẹ̀. Jàmbálá dìde bí ẹ̀rọ, ó fò mọ́ Tàfá lọ́rùn, ó bá a délẹ̀. Wọ́n yí ara wọn mọ́lẹ̀ kítọ́kítọ́. Níbi tí wọ́n ti ń jòwèrè, tí wọ́n ti ń dúra, ọ̀kan nínú wọn fi ẹsẹ̀ tá àtùpà. Ẹnìkan sòfẹ́ tó fi hàn pé iná jó o. Kò dájú pé Tàfá ni. Lápàdé súnmọ́ wọn nílẹ̀, kò mọ̀ Tàfá yàtọ̀ sí Jàmbálá, nítorí iná ti kú. Ibi tó ti ń tàràrà tó ń fi ọwọ́ tálẹ̀, ọwọ́ rẹ̀ ba iná àtẹ̀tàn kan ọ̀tàn. Ìmọ́lẹ̀ sì ṣe yò nínú yàrá náà. Kíá Tàfá sọ Jàmbálá ní ẹ̀sẹ́. Jàmbálá sì fi àgbọ̀n gbá. Tàfá dì mọ́ ọ lọ́rùn,
ó fi ọwọ́ fún un ní gògóńgò ó dìde nílẹ̀ ó bẹ̀rẹ̀ lé Jàǹbálá lórí ó gbé e lórí sókè ó sì sọ ọ́ mọ́lẹ̀. Jàǹbálá fi ìpàkọ́ lulẹ̀ gidigidi ó sì dákẹ́ jẹ́. Lápàdé sáré lọ gbé paramọ́lẹ̀ wá òun náà dákú ni kò tíì tají. Tàfá bọ́ aṣọ ọrùn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó fi ti oníkálùkù dé e lẹ́nu. Lápàdé dè wọ́n kalẹ̀ tọwọ́ tẹsẹ̀ lọ́kọ̀ọ̀kan ó ra wọn kẹ́nẹ́kẹ́nẹ́ wọ́n dàbí ẹlẹ́dẹ̀ tí wọ́n ń kó lọ pa. Òun náà wá mú ẹ̀wù ara rẹ̀ wọ̀. Tàfá sáná níbì kan ó sì tan àtùpà ilépo tí wọ́n fi ẹsẹ̀ ta lẹ́ẹ̀kan. Lápàdé rí ọbẹ̀ tí àwọn Jàǹbálá sọ̀kalẹ̀ ó sì rí ẹ̀bà tí wọ́n múra láti jẹ. Ohun tí ajá yóò jẹ Ògún á pèsè oúnjẹ òun pẹ̀lú Tàfá ni èyí. Ṣùgbọ́n kò tí ì yá òkú dógó. Bí ọwọ́ ò bá tí ì tẹ dógó oúnjẹ ò lè tí ì ṣe jẹ o. Bí òun bá mú dógó tán oúnjẹ á wá dùn jẹ. Ó ṣàyẹ kí dógó náà rí àpẹẹrẹ bí ó ti ṣe ẹni tí ikú bá fẹjú mọ́ bí ó tilẹ̀ ní kú ó yẹ kó rí fèrè ikú. Àrẹ̀ ìbá pa lára kóńkó adùn gan. Ńgbà tó ń bá gan kóńkó tán kóun wá jẹ̀bà kóun ó sì mu sìgá kóun máa da obì sẹ́nu bí ìrèké kóun ó máa jẹ lẹ́nu bí iṣu. Ara ń ro gbogbo oríkèé ara sì ń dùn ún. Ṣùgbọ́n ó mọ̀ pé òun ò gbọ́dọ̀ túra lẹ̀. Bóun bá ṣe tán tóun wá wó kalẹ̀ bí màlúù kò lẹ́jọ́. Ènìyàn ò lè mú irú ìdààmú yìí jẹ láìsí àìsàn rẹ̀ di. Ṣùgbọ́n ìsinmi ò tí ì yá òun gbọ́dọ̀ máa kọ́fẹ́ báyìí náà ni. Ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́. Wọ́n jáde nínú yàrá náà. Lápàdé sì palẹ̀kùn dé. Wọ́n yọ̀rìn bí ológbò tí ń dọdẹ èkúté. Bí wọ́n ti ń wá inú ilé yòókù wò Lápàdé rántí pé àwọn olè tí òun ṣẹ̀ṣẹ̀ dì lókun sọ lẹ́ẹ̀kan pé Dógó ti rán gbogbo àwọn olè inú ilé náà níṣẹ́ ó sì kú òun nìkan. A ò wá lè sọ ìgbà tí wọ́n padà dé tàbí tí wọ́n máa dé lọ́kọ̀ọ̀kan. Ọpẹ́ tí wọ́n ti ń yọ ìrìnrìn báyìí kí Lápàdé tó gbúrò ẹnìkan tó ń fọ̀ níbìkan lọ́ọ̀kan láìsí àní-àní. Dógó ló ń bá ẹnìkan sọ̀rọ̀. Ta ló lè jẹ́? Ṣé bí wọ́n lò nìkan ló kù nínú ilé? Bí ọ̀fẹ́ bí ọkọ̀ mo ti pinnu láti fi ọ́ pamọ́ ni. Díẹ̀ ló sì kù. Gbàrà tọwọ́ mi bá ti tẹ ohun tí mò ń fẹ́ kí ló tún lè jẹ mí níyà mí láyé yìí. Ó tó gẹ́ kémi náà sinmi ló kù. Àgbàlagbà gbọ́dọ̀ máa jó láńgbáláńgbá. N ó fi iṣẹ́ sílẹ̀ kí iṣẹ́ ó tó fi mí sílẹ̀. Ẹsẹ̀ yá ju mọ́tò ara ní fàbọ́ sí. Bí bàbá Ẹ̀gbá àti Jàǹbálá bá ti Ìbàdàn dé n ó kàn gba owó tí wọ́n bá mú bọ̀ ni n ó sì parí pátápátá. N ó yọwọ́ tèfètèfè. Iṣẹ́ wa yìí ti wá léwu jù báyìí. N ó wá ibì kan lọ farapamọ́ sí. Èmi pẹ̀lú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi tó tutù bá sí ibi tó tutù láwùjọ bá sí. Bí ènìyàn wá fi orí bàbá mi ọ̀run bẹ̀mí ń bẹ̀ n ò ní jọba àwọn ọlọ́ṣà wọ̀nyí mọ́ o. Ẹnìkan lè bẹ̀mí lẹ́bí ọ̀ràn bí wọ́n lè bẹ̀mí sá o. Èmi ni wọ́n ní gbà. Gbogbo Lápàdé dúró lẹ́nu ọ̀nà. Ó fọwọ́ lé irin róbótó ìṣílẹ̀kùn ó ṣílẹ̀kùn lójijì. Iná tí wọ́n tàn sínú yàrá náà wọ ènìyàn lójú. Ó bá Lápàdé lẹ́fùú tójú rẹ̀ fi sówé. Ṣùgbọ́n ó tiraka kí iná náà ó má ṣe òun léṣe. Ó tètè fọwọ́ bojú ó wá ń yajú díẹ̀díẹ̀. Òun àti Tàfá lọ́jọ́ jágbòrà wọlé lákòókò kan náà. Dógó dààmú gbangba. Ó kọ́kọ́ wò wọ́n bí ẹni tí yóò bí wọ́n wípé kí ni wọ́n wá tí wọn ò fi tí ì lọ síbi tí òun rán wọn tàbí pé báwo ni wọ́n ṣe wọlé láì kànlẹ̀kùn. Ṣùgbọ́n nígbà tó wá mẹ́rin tí wọ́n ṣe tó mọ̀ pé kì í ṣe àwọn ọmọ sí òun ó fò sókè wùyàn ó sì lọ́ fìsànfìsàn. Wọ́n ṣẹ́jú pàkó ó ń wípé òkú ni mo rí yìí. Lápàdé òkú àti Tàfá paramọ́lẹ̀ ni mo pè. Lápàdé kàn án lára lẹ́sẹ̀kẹsẹ̀. Tàfá gbé kùmọ̀ sókè láti fi lù ú. Ọ̀nà ọ̀kan mọ́ ní ògóró ẹ̀yìn. Dógó dàbí èkúté tí ológbò ká mọ́. Fún àkókò díẹ̀ ní sá ní wéréwéré ó fa kinní kan já nínú òǹdè ọrùn rẹ̀. Ó sọ nǹkan náà sẹ́nu ó sì nalẹ̀ gbàjà. Ó ń rojú pọ̀ ó ń ta wàì ó ń nasẹ̀ wọ̀n. Lápàdé bẹ̀rẹ̀ tí ọwọ́ rẹ̀ rọ ó wo ojú rẹ̀ wò. Ojú rẹ̀ ti padé ó kú nàùn. Ìfófó ń yọ lẹ́nu rẹ̀ bíi tẹnu ẹṣin. Ó ń napá nasẹ̀ bí akó arápá. Ó ń jà kìtìkìtì ńlẹ̀ láìpẹ́ jọjọ. Ìfófó ẹnu rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ndé pupa. Ó ní ẹ̀jẹ̀ nínú kíá. Ẹ̀jẹ̀ náà ti gba gbogbo ẹnu rẹ̀. Ó sùn sílẹ̀ gbalaja. Ó dákẹ́ jẹ́.
Lápàdé ní ó mà ṣe o, bí Dógó ṣe kú nìyí, kí ní ṣe tí ń ọ̀já májèlé náà gbà lọ́wọ́ rẹ̀ kó tó ráàyè sọ sẹ́nu. Ṣùgbọ́n nígbà tí ń ọ̀mọ èrò tí ń gbà lọ́kàn ń kọ́ ọlọ́lá ì tí ì jẹ́ kí n lè béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀. Ó gbóògùn jẹ, ó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìgbẹ̀yìn òun kò lè dára, ó ti múra lẹ̀, májèlé rẹ̀ ò sì sákì, kò lẹ́rọ̀ pẹ̀lú, nítorí oògùn tá ò mọ ìdí rẹ̀ a ò lè mẹ̀rọ rẹ̀. Dógó lọ láì dágbére, tàfọ́ọ̀fọ́ òun, ṣùgbọ́n ìbínú hàn lójú rẹ̀, ó ń parìdà lójú kan náà, ó ń yí rúdúrúdú bọ̀ bí ó ti ń rìn, ó ń sásẹ̀ nílẹ̀, ó ń gàndí, kò sí àní-àní pé ara rẹ̀ kò dá, ó ti rẹ̀ ẹ́, ọkàn ń rọ́jú fara da ohun tí wọ́n ń ṣe ni. Gbogbo èsì rẹ̀ ni pé olórí ayé ti mọ̀ tẹ́lẹ̀ pé à ń bọ̀ ni, àbóṣe so májèlé monde. Lápàdé ní awákẹ́ awakọ́ rárá, díẹ̀ sí ń ní tiwa, àwakọ́ ló múra lẹ́dẹ̀, tiwa kàn sí sábàbí ni, ọ̀dọ̀ wa ni ọ̀ràn ti yọ ni. Ọ̀ràn lè ti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá yọ bákan náà, ó sì lè ti ọ̀dọ̀ àwọn onílé tí ò bá sun àsùnwọra jáde. Bí ọlọ́pàá bá ká a mọ́lé, onírera ènìyàn ní Dógó ṣe, kò fẹ́ kí ojú ti òun, kò fẹ́ kí ojú òun ó ríbi, kò fẹ́ kí rẹ́dẹ̀rẹ̀dẹ́ parí ayé òun, kò fẹ́ máa farahàn nílé ẹjọ́ gẹ́gẹ́ bí olè tó ń dúró de ìdájọ́, kò fẹ́ máa rìn ní títì nínú aṣọ ẹlẹ́wọ̀n, kò fẹ́ kí gbogbo ayé máa kélé òun lórí pé ojú olè rèé. Ọkàn rẹ̀ ní pé ikú yájẹ̀sín, bẹ́ẹ̀ ojú olè rí àbó ńkọ́. Tàfá ní ṣé kò mọ̀ ni pé ẹni tó bá máa yan jẹ ní láti lóògùn rìndọ̀rìndọ̀, báyìí oògùn rìndọ̀rìndọ̀ tiẹ̀ ló sì ti lò yẹn. Ó mọ iṣẹ́ jẹ, ó sì mọ ikú ojú rẹ̀ yàn. Ó gbọ́n o. Lápàdé ní ọjọ́ gbogbo ń tó lè, ọjọ́ kan tó nílé lóde yìí, ojú olè rèé, ìjàmbá sólè, onílé tají, bó bá ṣe ilé onílé náà ni wọ́n ti fẹ́ mú un, bí ìbá ṣe kú náà nìyí o, tí ìbá wá di ẹrù gàkì sílẹ̀ fún onílé. Tàfá ní kò rí yẹn ṣe mọ́ báyìí, Ọlọ́run ti mú. Lápàdé ní ó ṣe Dógó, báyìí ni òpin rẹ, pẹ̀lẹ́ o, olórí ayé, ṣé wọn ó tún fi ọ́ ṣe olórí lọ́run báyìí? Bá mi kí Délé lọ́hùn o, sì tún bá mi kí Kúnlé àti Adéǹrelé. Mo mọ̀ pé àwọn yẹn náà á dúró dè ọ́ lójú ọ̀nà ọ̀run lọ́hùn. Ó dá mi lójú tó àdá. Ọpẹ́ ọ̀yá, èmi pẹ̀lú rẹ náà pàdé lálùkẹ́ àmọ́. A ó ní ọ̀rọ̀ díẹ̀ tí a ó bá ara wa sọ lọ́hùn. Mo ní láti dúró ti àwọn tó bá wòran rẹ nígbà tó o bá ń jóná lọ́hùn ni. Wọ́n máa pàtẹ́wọ́ ńgbà tí ẹran ara rẹ bá ń soná kẹ̀wù bí gítà. Bí iná rẹ bá ń kú lọ, n ò ní kọ̀ láti sanwó epo tí wọ́n fi dáràn dáradára. Ó yẹ kí iná jó ọ ju gbogbo ọ̀dà yẹ́rù yòókù lọ. Bí inú rẹ ti bu tó, tí ìwà rẹ ò sunwọ̀n yìí, ògédè èéfín ni ó máa ṣe. Ṣùgbọ́n n ò ní kọ̀ èéfín náà kí àwọn mọ̀lẹ́kà máa gbọ́ bí mo ti ń wí yìí o. Bí òkú bá kú, ọ̀run rẹ̀ là á wí. Ní tirẹ̀ ọ̀run ibi ni mo wí o. Ọ̀run àpáàdì, ọ̀run oró, ọ̀run ìyà, ọ̀run ìrora o. Dógó. Tàfá ní àkútúkú ẹ̀ kó kú tán, kókó ẹ̀ ó tún kú lẹ́ẹ̀mejì. Lápàdé ní wo ẹni tí ń pa á láṣẹ ní olẹ́ẹ̀kan. Àṣé ewé ní ń bẹ lára aṣọ là ń bẹ̀rù kàìnkàìn. Ojú olè rèé, kí lọ wá já mọ́ báyìí. Ọ̀tá nípa lẹ́nu. Àṣé lálá tó ròkè ilẹ̀ ló ń bọ̀. Àṣé aago tó lu 12 tó ń padà bọ̀ wá lù kan. Dógó. Lápàdé ṣàkíyèsí pé ẹnìkan gbin kìn nítòsí. Ó wá rántí pé òun ò tí ì rí ẹni tí Dógó ń bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Bí kì í bá ṣe sìgìdì ló ń bá sọ̀rọ̀, tàbí ìwìn, tàbí ògùn, tàbí ọ̀sàn onítọ̀hún tó gbin kìn. Lápàdé wò yíká, kò rí ẹnì kankan, kò rí nǹkan abàmì kankan, àfi egbìnrín ńlá kan tó dàbí obì ìdíkọ̀ tí wọ́n dì sílẹ̀ gbọ́ọ̀rọ̀ tí wọ́n fẹ́ gbé lọ sí òkè ọya. Nígbà tó tẹjú mọ́, ó wá rí pé ènìyàn ni wọ́n yí mọ́ inú rẹ̀. Orí rẹ̀ nìkan ló yọ sókè, ọrùn onítọ̀hún rọra ń yí sọ́tún sósì. Lápàdé bẹ̀rẹ̀ tí ó sì rí pé wọ́n fi aṣọ dí i lẹ́nu. Ó sáré fa aṣọ náà kúrò lẹ́nu rẹ̀ nítorí ó rí pé kì í ṣe òkú onítọ̀hún díjú. Lápàdé bẹ̀rẹ̀ tí ó fẹ́ lójú wò, ojú rẹ̀ pupa bí ẹ̀jẹ̀, ó dàbí wèrè, ṣùgbọ́n Lápàdé fura pé kì í ṣe wèrè, ìgbèkùn lásán ni. Lápàdé bẹ̀rẹ̀ sí tú okùn àti ewé ara rẹ̀. Wọ́n kọ́ fi aṣọ kan wé e kí wọ́n tó fi ewé dì í.
kí wọ́n tó wá fi okùn rápọ̀. Bí ó ti ń tú aṣọ tí wọ́n fi ń dè é, ó ṣàkíyèsí pé obìnrin ni. Ní wéréwéré wọ́n ti já okùn tó kù sí ara rẹ̀. Lápàdé rí i pé obìnrin náà fi sọjú kọ Olúfẹ́mi sí apá rẹ̀ kan, ó sì tún fi sọjú ya àwòrán oríṣiríṣi sí apá kejì. Irun orí rẹ̀ rán pọ̀, mọ́tí kékeré wà létí rẹ̀ méjèèjì. Ó pupa fò, ó sì kọ́ pélé tí ó fẹ́rẹ̀ má hàn. Ara rẹ̀ ń koná lálálá. Lápàdé sì mọ̀ pé ó ń wá ìtọ́jú kíákíá. Ó bu omi tútù sínú páànù kan, ó mú aṣọ kan lẹ̀, ó tì í bọmi, ó yọ ọ́, ó fi ń wọ ojú ọmọbìnrin náà. Ó ń bu omi náà lé lórí. Ó pẹ́ títí kójú rẹ̀ ó tó bẹ̀rẹ̀ sí wálẹ̀ díẹ̀díẹ̀. Bí ìgbèkùn náà ti wo Lápàdé, ọgbọ̀n rí ó ní, ẹ lè mú èyí jẹ o, kí n wí fún ẹ, ó tún dijú, ó ránjú pọ̀. Lápàdé ní farabalẹ̀, gbé jẹ́, wọn ò ní ṣe é gbé ni ní tòótọ́. Pálapàla kì í ṣẹran àjẹgbé. Àwa kọ́ la mú ọ lẹ́rú o. Nígbà tí àwa gbọ́ pé wọ́n mú ọ lẹ́rú la wá gbà ọ́ sílẹ̀. Nítorí tiẹ̀ la ṣe wá sí yín o. Ìwọ gan la wá wá. Sáà mú sùúrù náà. Dákẹ́ mọ́ fọhùn. Ó mọ̀ pé irọ́ ló ń pa pé àwọn mọ̀ tẹ́lẹ̀ pé ó wà níbẹ̀. Ṣùgbọ́n nítorí pé kò sí àyè láti máa ṣe gbogbo àlàyé tó tọ́, bí irọ́ náà bá tà, ó sàn ju kó wọn máa ṣe ara oní wàhálà, kó wọn máa fàkókò ṣòfò. Yóò pẹ́ ju bó ti yẹ lọ láti máa tójọ́. Ọmọbìnrin yìí dijú sílẹ̀, ṣùgbọ́n ojú rẹ̀ túbọ̀ ń wálẹ̀ sí i. Bí ó tilẹ̀ gbọ́ gbogbo nǹkan tí Lápàdé ń sọ, orí rẹ̀ ń gbọ́. Lápàdé ò dẹ́kun fífi omi wọ́ ọ lórí. Ó ń fún omi náà lé lórí. Ó sì tún sọ aṣọ náà sínú omi padà. Àfààyọ àná lé ọmọbìnrin náà lórí. Nígbà tó pẹ́ tó ti ń ṣe báyìí, ó tún bẹ̀rẹ̀ sí fi aṣọ náà wọ́ ọmọbìnrin náà ní gbogbo ara. Ó fi wọ́ ọ lẹ́sẹ̀, ó tún fi wọ́ ọ lápá, ó wọ́ ọ níwájú, ó sì wọ́ ọ lẹ́yìn. Kí Lápàdé tó fi omi wọ́ gbogbo ara rẹ̀ já, ibi tó ti bẹ̀rẹ̀ á ti gbẹ. Ṣùgbọ́n ara ọmọbìnrin náà ń balẹ̀ díẹ̀díẹ̀. Bí Lápàdé bá lè rógùn, ìbá lò ó fún un. Ṣùgbọ́n kò sí ní àrọ́wọ́tó. Omi náà yóò ṣe ìrànlọ́wọ́ díẹ̀ sá, títí wọn ó fi lè gbé e dé ibi tí yóò ti rí ìwòsàn. Lápàdé lọ sí ibi tó so bàbá ẹ̀gbá àti paramọ́lẹ̀ sí. Ó bu iyọ̀ díẹ̀ lọ́dọ̀ wọn. Ó dà díẹ̀ sínú omi, ó sì gbé padà sọ́dọ̀ ọmọbìnrin náà. Ó fún un ní omi iyọ̀ yìí mu, nítorí ẹnu rẹ̀ gbẹ fúrúfúrú. Ìtọ́ ẹnu rẹ̀ sì ti yí. Gbọ̀n ni ọmọbìnrin náà sáré mú. Láìpẹ́ ọmọbìnrin náà bẹ̀rẹ̀ sí gbọ̀n, tó fi hàn pé òtútù ti ń mú. Lápàdé rí ẹni òré kan ní yàrá dógó. Ó tẹ́ sílẹ̀, ó gbé ọmọbìnrin náà lé. Ó dé gbogbo aṣọ tí ọwọ́ rẹ̀ bà lórí kọ́. Ó dà wọ́n bò ó mọ́lẹ̀ kí ooru ó lè mú un jáde láti inú ara lọ́hùn wá. Ó wá rán Tàfá láti lọ kó oúnjẹ tí bàbá ẹ̀gbá àti Jámbálá fẹ́ máa jẹ lẹ́ẹ̀kan wá. Tàfá lọ láìpẹ́. Ó kó páànù ọlọ́mọrí méjì dé. Ó gbé wọn kalẹ̀. Lápàdé sí wọn wò lọ́kọ̀ọ̀kan. Ẹ̀bà ni wọ́n tẹ̀ sínú ọ̀kan. Ó gbóná janjan. Ọbẹ̀ òsíkí ló wà nínú èkejì. Èkìrí ẹran sì kún inú rẹ̀. Àsèpọ̀ ni. Ojú là á mepo, ẹ̀rẹ̀kẹ́ là á mọ yọ̀. Àsènìyí rẹpẹtẹ. Lápàdé ò kúndùn ẹ̀bà, ṣùgbọ́n ebi ní ọ̀pàjìsà tó lòun kì í jẹ̀kọ ọ̀yọ́. Bí ẹni ń jiyàn ni Lápàdé ń bú òkèlè ẹ̀bà làǹtìlanti. Tó ń ta lu ọbẹ̀ òsíkí, tó ń pọ́n ọbẹ̀ lá bí ẹni ńlá oyin. Tàfá òkúkú mọ ọ̀kankan tẹ́lẹ̀. A lè fi ẹ̀bà wé bọ́ọ̀lì bí. Bọ́ọ̀lì tí ò lépo, tí ò níyọ̀, tí ò láta. Bẹ́ẹ̀ ni Tàfá lè fi odidi oṣù kan jẹ bọ́ọ̀lì. Tàfá lá gbogbo ọbẹ̀ náà tán porongodo. Ńgbà tó jẹ̀bà tán, ó wá ńlá ta fòòrò. Ó mú mi kàn bí ẹṣin. Ńgbà tí wọ́n dá ikùn lóǹtán, ó tún tó àkókò láti gbọ́ ti ọmọbìnrin tó wà nínú àìsàn. Wọ́n ń yajú báyìí. Ẹ̀yinjú rẹ̀ ò pupa tó bẹ́ẹ̀ mọ́. Ó fẹ́ fọhùn, ṣùgbọ́n Lápàdé ò gbà á láàyè. Ó ní dákẹ́, má ti fọhùn, farabalẹ̀ dáadáa ná. Àkókò ọ̀rọ̀ ń bọ̀. Ọmọbìnrin ọlọ́kùnrin náà sọ wúyẹ́wúyẹ́ pé Lápàdé ní àníkọ́ dákẹ́. Àkókò ọ̀rọ̀ sísọ àti ọpẹ́ dídá ń bọ̀ sẹ́gbẹ́dẹ́. Òun rọ̀ yọ òun kánjú, mọ́lá láàfin lọ. Ọmọbìnrin náà tún pajúdé, ó tàkàkà síbẹ̀. Ilẹ̀ tí ń mọ́ bọ̀ díẹ̀díẹ̀. Lápàdé bọ́ sí ẹ̀yìnkùlé. Ó yẹ ìlà ọwọ́ rẹ̀ wò. Òun rí fírífírí. Àgbàlá ńlá gbà ní ẹ̀yìnkùlé yìí. Ààyè pọ̀ níbẹ̀ falafala. Balùwẹ̀ kan tí wọ́n fi làpálàpá ṣe ń bẹ lọ́ọ̀kan. Ó dé pẹ́gẹ́. Lápàdé wọ inú rẹ̀ lọ. Ó sì bá ìkòkò omi ńlá gàdàmù kan bẹ̀. Omi kún inú rẹ̀ dẹ́nu. Lápàdé ò ronú ìwẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n ibi ayé bá ti báni la ti jẹ́.
ó bọ́ aṣọ ọrùn rẹ̀ sílẹ̀ ó sì rọ́ omi sórí tẹ́rùn ó sanra ojú rẹ̀ fẹ́rẹ̀ máa pọ́n ó rántí pé alẹ́ àná ló ń wẹ̀ kẹ́yìn ńgbà tó ń wẹ ipò sẹ́kẹsẹ̀kẹ́ kúrò lára òun ó dàbí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ńgbà tó wẹ̀ tó tán ara rẹ̀ nídùn ó tún mú aṣọ rẹ̀ wọ̀ ó sì ń wọ inú ilé lọ ẹ̀wù rẹ̀ ti rírí lọ́wọ́ títẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n ó wọ̀ bẹ́ẹ̀ bí ó ti fẹ́rẹ̀ di ẹnu ọ̀nà ilé ó ń gbọ́ ohùn ènìyàn nínú ilé àwọn kan sọ̀rọ̀ níbẹ̀ àwọn ta ni ọmọbìnrin yìí ti lè sọ̀rọ̀ dáadáa tó báyìí ni àbí àwọn ọlọ́ṣà ọmọọṣẹ́ dóńgó ti padà dé àwọn mìíràn níbí irú àgbákò kí tó ní eléyìí báyìí kí ọkàn ènìyàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa balẹ̀ kólúwa rẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa yòǹbó orí rẹ̀ pé ó kò ń yọ nínú mọ̀sáàsì kí èèyàn ṣẹ̀ṣẹ̀ máa dúpẹ́ pé òun yọ jáde lọ́fìn kó sì tún wá tàkìtì sínú ọ̀gbun mìíràn èyí tí a kò tí ì lè sọ bí yóò ti jìn tó bóyá kùtò jẹ̀gbọ́n mìíràn tún ní eléyìí nítorí ó lè ṣe àwọn ọmọ àwùdù ló ti dé kí ló ń wá lọ́wọ́ ìwé ọ̀ràn yìí sí báyìí o ìkọjá àyè pátápátá àṣejù bàbá àṣetẹ́ nítorí pé ti àwùdù ni yóò burú ju ti àwọn ọlọ́ṣà lọ kò tilẹ̀ gbọdọ̀ bá òun ní a kì í pẹni lólè ká tó máa gbọ́ ọmọ ewúrẹ́ jò kò lè sí àwíjàre kankan tó ń lè ṣe bí àwùdù bá bò ní ìhín wọ́n ní ẹnìkan jí ẹran jẹ ìwọ nìkan sì ní epo wà lẹ́nu rẹ̀ ta ló jí ẹran ọ̀hún jẹ ọjàre kìkì òkú nìyí nínú ilé yìí bíi tójú ogun èkìdá ìgbèkùn ló sùn kalẹ̀ wọ̀nyí bíi tọgbẹ́ wọn lápàdé ló sì wá ti ẹ̀yìn kò lè bọ̀ bí onílé yìí ó ṣẹ̀ṣẹ̀ bomi sára ó ń rìn falala ta ló pa àwọn tó kú ọjàre ta ló sì di àwọn ìgbèkùn mọ́lẹ̀ lápàdé mi rí ọpẹ́ tóun ti ń ṣe òun wá ṣe é dé ojú rẹ̀ lónìí ilẹ̀ mú un lónìí òní àgbẹ̀roko ọfọkọ́ pamọ́ ọ̀la àgbẹ̀roko ọfọkọ́ pamọ́ ọjọ́ tí ọkọ́ pa àgbẹ̀ mọ́ ariwo ọmọ gba gbogbo àdúgbò ọkọ́ ń fẹ́ pa àgbẹ̀ mọ́ lónìí òun ti ń ṣe tòun ti pẹ́ ọwọ́ àṣẹ òun náà lónìí ó dàbí ọ̀rọ̀ wèrè kan báyìí tí ojú kẹmukẹmu kan wà ní ojúgun rẹ̀ àwọn eṣinṣin yọ ọ́ lẹ́nu wọn ò jẹ́ kó gbádùn wọ́n ń jẹ igbó rẹ̀ wèrè yìí ń lé eṣinṣin wọ̀nyí ṣùgbọ́n wọn kò fẹ́ nígbà tó ṣe wèrè náà kọjú sí àwọn ènìyàn tí ń wòran rẹ̀ ó ní gbogbo yín lè rí eṣinṣin tó ń jẹ mí báyìí o ẹ ò fọhùn o gbà tí èmi náà bá bẹ̀rẹ̀ sí ní jẹ eṣinṣin ẹ má jẹ́ kó yà yín lẹ́nu o oró tó dá mi mọ́ dá o bí ọ̀rọ̀ ọlọ́bọ̀nbọ̀n àtìjàpá lápàdé mọ̀ wípé òun ti dáràn ọ̀ràn sì wá dá òun náà báyìí afàgòkẹ́yìn àparò ohun tí ojú ń wá ní ojú kókó rè ṣùgbọ́n o kò sí ohun tí ojú ò rí rè ó dé nìyẹn ẹni tí ò tí ì kú kò sálì dẹ́kun ara híhọ báyìí ńlá parí orí kẹfà àgbàlagbà kan látọwọ́ Ọládẹ̀jọ Òkédìjí ẹ má gbàgbé ẹ sọ̀scribe ẹ fi kọ́mẹ̀ntì yín sí comment section ẹ má gbàgbé láti sọ̀scribe tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tẹ́ wá sí Ẹwà Èdè Yorùbá TV bẹ́ẹ̀ bá ti ń wá tẹ́lẹ̀ náà tẹ́ ti sọ̀scribe kò náà ní nǹkan kan láti sọ̀scribe kì í ṣe pé yóò já owó tàbí dátà yín láti jẹ́ kóríyá òun náà ni àti láti jẹ́ ìwúrí fún àwa náà láti máa ṣe títí tí Ọlọ́run ràn wá ṣe bákan náà ní kẹ́ má gbàgbé èdè àti àṣà Yorùbá ò gbọdọ̀ parun ìwádìí ìtàn ìlú jìlú jákèjádò ilẹ̀ Yorùbá tí a ní a fẹ́ gùn lé à ń retí ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn Ọlọ́run ràn yín lọ́wọ́ láti ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwa náà kọ́ o bí kìí ṣe ọ̀nà láti jí èdè àti àṣà Yorùbá dìde padà àti pàápàá kí àwọn ọmọ wọ́n má bàa sọnù lọ́jọ́ iwájú ìtọ́jẹ̀tọ̀ wa kó má bàa bọ́ sọ́wọ́ lọ́wọ́ kí àjèjì ọmọ bàa dulẹ̀ mọ́ wa lọ́wọ́ àwọn ìdí pàtàkì nìyí tá a fi fẹ́ ṣe àgbékalẹ̀ àwọn ìtàn yìí jákèjádò ilẹ̀ Yorùbá GoFundMe ó wà lórí Facebook ó wà lórí YouTube èyíkéyìí tọwọ́ yín bá ti bà ń bẹ̀ láti gbọ́nwọ́ sí i ẹ̀yin tó bá jẹ́ pé ẹ láǹfààní láti lo GoFundMe ẹ láǹfààní láti bá mi sọ̀rọ̀ láti mọ ọ̀nà tẹ́ ẹ bá lè gbà láti ṣèrànlọ́wọ́ fún wa ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257 èdè àti àṣà Yorùbá ò ní parun àjùwà ṣe o.